الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه. الحمد لله غفر الله سبحانه وتعالى كيف يكون في وبدأ فلا تجب وعينه وجفق الدنيا أفضل مثلا نوصل الحجة وكنت تساوي الحجة عليه السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أيها الله وعليكم السلام سبحانه وتعالى. إليه في أمام يونيوني ونعني أبعث سؤال أولي إلا أتبجي جني وقصر يعني أتبع ذلك اللهم بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. ọfẹ sọ nípa munazaratu Khalilullahi ma'a Namrud ọ̀rọ̀ jóbi tó rọrọ èyí tó wáyé láàrin ààyò Ọlọ́run Ibrahim alayhi salamu ala nabiyyina pẹ̀lú Nàmúrúdù yìí òun ní ṣe àríyànjiyàn pẹ̀lú àtẹ̀lé Ibrahim alayhi salatu wassalam nípa ẹlẹ́dàá rẹ̀. Nàmúrúdù yìí òun jẹ́ ọba ní Babylon ọba Babylon. Namrud ọmọ Kanaan bọ́lú Kush bọ́lú Sam bọ́lú Nuh wọ́n ní wàá tó máa pè ní Namrud bọ́lú Falih bọ́lú Amir bọ́lú Shalih bọ́lú Arifa Hajj bọ́lú Sam bọ́lú Nuh alákọ̀ọ́kọ́ náà pè ní Namrud bọ́lú Kanaan bọ́lú Kush bọ́lú Sam bọ́lú Nuh. ọjẹ ọ̀rọ̀ Mujahid Imam al-Mufassirin àtàwọn míì. Imam Mujahid rahimahullah ó ní maliku dunya masharikuha wa magharibuha arba. àwọn ẹni tó ṣe pé gbà wọn fi jọba gbogbo ayé ni wọ́n mọ̀ mẹ́rin ni wọ́n. mu'minani wa kafirani. yóò fẹ́ ká kẹ́lẹ́ lẹ́jọ́ tẹ̀lé rí mọ́tò tọ̀ dáadáa ẹ̀la. mọ́mìnà àwọn onígbàgbọ́ tuntun méjì bẹ̀ wọ́n gbọ́ lọ́wọ́ ọba dẹ̀sí ni wọ́n ẹgbẹ́ bàtà wọn fi ń jọba báyìí gbogbo ayé ló wà lábẹ́ wọn gbogbo ẹ̀ tó bá lọ́ba lò lábẹ́ wọn lé wa. àwọn ọba
àgbègbè ọ̀kẹ́ náà ti máa ń jà káwọn ọkùnrin yẹn òun ló wọ́n sàlájà tọ́lá ló gba àwọn ọmọ wa tó fẹ́ra wọn lọ́ba wọn á tó dọ̀bálẹ̀ ẹgbẹ́ wọn bá jà sí bí àwọn gbowó bẹ̀ ní ọ̀dà òun ló wọ́n sàlájà. ìgbà tí bùjá ìdúlé àwọn ọba tó lè tó gbà wọn fi jọba báyìí gbogbo ayé ni òun wọn rẹ̀ mẹ́rin ni wọ́n. àwọn méjì nígbàgbọ́ sọ́lọ́ àwọn méjì yà gègé àwọn méjì tí wọ́n gbọ́ lọ́run gbọ́ pé nígbà wọn fi ń jọba ọba gbogbo ayé ni wọ́n ti mọ̀ wọ́n. ìyẹn gbogbo àgbáńlá ayé ibi táwọn èèyàn ti ń jọba káàkiri wọ́n mọ̀ wọ́n bẹ́ẹ̀. ìṣàkóso àwọn àlejò mẹ́wàá bí wọ́n ti jọba jọ. àwọn méjì náà nígbàgbọ́ nínú àwọn ọba lẹ́rẹ̀ẹ́rìn àwọn ti Sulaiman ọmọ Dawud alayhi salam wa ala nabiyyina ẹnì kejì náà Zulqarnain ọba ni ayé alùpàtàkì káàbì yẹn bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ọba ni Zulqarnain èyí tó máa mọ ọdí bí àwọn àtọ́bọ̀dì bí àwọn ìyàgbé ìjọba yóò odidi ọ̀padà já nínú àwọn ìyàgbé àṣọrọ́tò sáà nínú àṣọrọ́tò sáà àti ìkóbọ̀ nínú àwọn àmì àlùfẹ́ àmọ̀ tó tóbi onígbòdì yẹn máa já káwọn ìyàjójú àti màjú òjì àwọn ọmọdé wọn dáàmú náà ni wọn tó wá padà jáde bẹ́ẹ̀. àwọn méjì nínú àwọn ọba gbogbo ayé fáwọn ya kékeré òun ni nàmúrò àti bọ́kútánàfẹ́ wọn ni ọlọ́lọ́mọ ju o ṣùgbọ́n mọ́ mi jáde tó ní báwọn ọba yẹn ṣe rí mi. àti bá a ti wo fi ọ̀nà àti òsì mẹ́ ọlọ́run bá wà lọ sí àlámúṣárọ̀ ìlàlẹ́ni hájà Ibrahim fi rabbihi. أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. الله أعلم تعالى ṣẹlẹ̀ anábì orí ìkọlùbíkà pẹ̀lú ọkàn rẹ̀ kó fẹ̀mí rẹ̀ wòye sí ìlàlẹ́bí hájà Ibrahim fi rabbihi ẹni tí bá nẹ́bí Ibrahim jiyàn nípa pé sẹ́lẹ̀ dá Ibrahim ń bẹ̀ sí ń bẹ̀ subhanallah wọ́n ní kò sí ohun tó bá yẹ fún Nàmúrúdù nìgbẹ́ Nàmúrúdù ń di ẹ pé. أن يكون ثم إله غيره ọlọ́run fi ìtumọ̀ láwọn yẹn ń wárí fún tí wọ́n ń sìn yàtọ̀ sóhùn tó tún wá wọn ní ẹjọ́ bí Fíráúnù ṣe wí lẹ́yìn tiẹ̀ àti Fíráúnù lọ́gà ọ̀gá ẹ̀ ní Nàmúrù òun náà sọ fún àwọn mọ́láhù rẹ̀ ẹ̀kẹ́ mọ́ alimtu lakum min ilahin ghayri àwọn lérò pé nìkan tó wà táwọn yẹn máa wárí fún yàtọ̀ sí mi ṣé ń bẹ ní ọ̀rí bọ́ wà fún yín. wọ́n ní kò sí ohun tó fà tó fi gbé lórí ìṣesí ju kíni lọ tó gbé lórí àtúnyàní ìtayẹnu àlà àti àìnígbàgbọ́ tó kì í àlùkẹ́lì rẹ̀ àìnígbàgbọ́ tó kì í. kílé tó fi gbé ní àìnígbàgbọ́ tó kì í òun ní pé kò wọ́pọ̀ láàrin àwọn ẹni tó máa ń pè ní kèfèrí kí wọ́n tako wujudullah kò wọ́pọ̀. ewu tí wòye sábà gbà wọn ni ká sọ pé ọlọ́run tó pọ̀ máa dì kan ṣùgbọ́n pé kò tẹ́lẹ̀ dá tó dá sẹ́fẹ̀ tó dálẹ̀ kò wọ́pọ̀ ni wọ́n ti pè é ní alikófin lùkẹ́lì lóbi yá pé tọ̀hídì ọ̀pá ní síbi tọ̀hídì tí àwọn ọmọ ya yín máa ń gbé káàkiri ìgboro ọlọ́run ló dá sẹ́fẹ̀ olódókè tẹ́lẹ̀ kó tó wí àtàlìkù fáwọn àárọ̀ kù dáre ọlọ́run lè ní kójú ọ̀rọ̀ ó lè ní kó rò rẹ̀ ó sì lè ní ọmọ rẹ̀ ìyẹn ti pẹ́
àlùkùfárọ̀ ìṣàfù bìláàni lókè éze ohun tó ń fa kọ́dà èyí ti dáhùn kèbèrè túmọ̀ ọdún ní ọba túmọ̀ yẹn fún wọ́n tún gbà pọ́n lọ́wọ́ ní wọ́n pèsè fún yẹn. òun ní tuntun darí rẹ̀ àlámọ̀dé ayé fún gbòsè fẹ́ kọ́ máa rí nípú ẹnì kọ̀ọ̀kan nìyí gbogbo kèfèrí ọ̀pọ̀ wọn lọ́gà. lọ́nà fún kófòrò gẹ́lí ìsòwò nínú amúrúgbó wà lórí àti ìfìràwọ̀ torí ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí sábà jì sí àwọn ni wọ́n jì sí tiwọn. àwọn kèfèrí ìsakọrò bò bí ìyá ṣùgbọ́n táwọn máa ń takò òun ní pé ká sọ pé ọlọ́run sọ́kọ̀ máa dì kan ṣùgbọ́n táwọn ọ̀fẹ́ gbọ́ nìyẹn ṣùgbọ́n kọ́ ọlọ́run kọ́ dá àwọn kèfèrí gbà yẹn. wọ́n ní kò sí ohun tó gbé Fíráúnù àti Nàmúrúdù lórí eléyìí tó gbé lórí ìkọjá àlàyé àtàyè nígbàgbọ́ tó kì í wẹ̀lú àánẹ̀ láti ṣẹ̀rí ìlà àtàgídí tó lé kankan yìí ẹ̀lá àtàjábòrò ó àfi ìtàjábòrò ẹ̀ ìwà jẹ́ nípa ti bẹ̀rù wọ́n kówó ló mọ̀ jẹ́ ti ní fílmẹ́lì àti pọ́pẹ́ lórí ìjọba ọwọ́ lórí fún wọn ní ikú mọ́ kọ́lá kọ́lẹ̀ kankan kó lo ohun tó lé lọ́gọ́rùn ọdún kódà àwọn ọ̀gá ọgọ́rùn ọdún mẹ́rin ìwọ àwọn ọ̀rọ̀ ní nídìí bá kú ọ̀tàlélọ́gọ́rùn ọdún ẹ̀rọ pé bẹ́ẹ̀ bá pẹ́ lórí ìwé ọ̀gá oyè yóò ní tán mọ́lẹ̀ yóò ga ilẹ̀ yóò ilẹ̀ ní súnmọ́ pẹ̀lú ọ̀làdà lónà wọ́n ní kúkú tẹ̀ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ẹ̀ òbí rẹ̀ ní tó bẹ̀rẹ̀ ní kúrú máa jù sí tọkọ̀ tí òkú bẹ̀rọ̀ ẹ̀ kó sọ gbọ́dọ̀ lò ìgbà tọkọ̀ tí òkú ní sẹ́wọ̀n pé ṣéèkù máa bá gbogbo àwọn tó ń tẹ̀lé pé inú yẹ òkú dòdò lóyè ṣe wà ní ìlú yàrá òní ti tá àdọ́rùn ọdún tí ọba ti ti bẹ́ẹ̀ lọ tó irú ẹni tó rí bẹ́ẹ̀ tọkọ̀ tí ò tí ì kú sẹ́wọ̀n pé ìtẹ̀jẹ́ yóò tún alágbára ti pẹ̀lú àwọn tó bá ń bẹ̀ ó ti jọ́ bá ka wà lẹ́wọ̀n ọlọ́run kú àdìgìlà kálá wọn máa ń láì sọwọ́n ní òkè tó kó bá a tó dé kó tó gbé lórí yẹn nìyẹn pé ó pẹ́ lórí ìjọba yẹn àwọn kan lọ́gọ́rùn ọdún mẹ́rin àwọn èyí yóò wọ́n ṣàjọgọ́rùn ọdún lọ nígbà tá a já sí pé àwọn generation lẹ́yìn generation wọ́n dẹ̀ ti bá ọba nìyẹn yẹ́wàá fìdẹ̀ pé nígbà yá ní ọgọ́rùn ọdún kẹ̀mbáì àti kẹ̀mbáì táwọn tí ẹgbẹ́ pé wọn ò tí ì bí aláya ẹlòmíì nínú ẹ̀ tó wà ń kalẹ̀ ẹ wọ́n fẹ́ káwọn ẹgbẹ́ gàtíà ọlọ́run lè léyìn lóòótọ́ lọ́wọ́ wáyé pé kí èso ọlọ́run tó yẹ kó ti kú. wọ́n ní nǹkan tó fa nìyẹn tó jẹ́ kí ọgbà tẹ̀jẹ̀ ló ti wá sọ báyìí pé wọ́n ní ọlọ́run máa sọ pé àdéhà nẹ́bí orí pẹlẹ́bí rẹ ni lẹ́bí hajjá Ibrahim fi rabbihi ẹni tí ń jà nẹ́bí Ibrahim níyẹn nípa ẹlẹ́dàá rẹ̀ pèsè ẹlẹ́dàá ń bẹ adé àdáhùn ọlọ́hùnmẹ́lì nípa pọ́nlọ́ ọba fún ní kápá ọlá kíkọ́jọba ọwá lò pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́. àwọn àlọ́ fún sọ́sọ́ làbíyà á rọra àwọn olùwà lórí ẹ̀ wọ́n lọ tó àwọn fèrè wọ́n sá ló lé lọ́gọ́rùn ọdún tó lò lórí ìjọba. lọ́lọ́run ti wá lábọ́lẹ̀ pé nítorí pọ́nlọ́hùn fún ní ìjọba kíkọ́ ọ̀rọ̀ bá ti lẹ́ẹ̀rí. wọ́n ní ọwọ́ àdàdì ẹni wípé lẹ́múrúdù yìí ó ń di ànábì Ibrahim pé kó fún òun ní ẹ̀rí tọ́ba fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹlẹ́dàá òun bẹ́ẹ̀ tó tọ́ kó fún òun ní ẹ̀rí aláwọ̀ yóò ní rọ́ọ̀dù ìpẹ́lẹ́ dàbí ń pèpè lọ síbẹ̀ yẹn dẹ̀ ti wà. Ibrahim wa dá lóhùn ìrọ̀ bí alẹ́dì yóò fi wá yóò bí ẹlẹ́dàá tèmi tí ń wí pé ń bẹ̀ yẹn yóò fi wá yóò bí a máa jí a sì máa pààyàn. ìtumọ̀ rẹ̀ ní pé ẹ̀rí tí ọlọ́wọ́ bọba ti ń bẹ ní òun ní bíbó ọgbọ̀n kẹta ń gẹ́ níyì ti wà lẹ́yìn ìgbà tí o ti tẹ́lẹ̀ èmi tí ń sọ̀rọ̀ mi ti tẹ́lẹ̀ gbogbo wa náà wà láyé yóò ti tẹ́lẹ̀ ìwà abẹ wa ìdí ó yé wa pé ẹnì kankan ń bẹ tí ń ṣètò wà á dàbí ha bá ẹ̀dá ojú òde ha gbogbo àwọn náà lè ti wà yìí kò tún ní gbogbo wa bá a ṣe pọ̀ tó ilẹ̀ kò tún ní sí gbogbo wa yìí lórílẹ̀ fún ọlọ́wọ́ mi yà. tàbí aláàrùn sọ̀tàlá tó sáájú ìdágbére jẹ́ gbogbo ẹni tí ń rí. tọ́gọ́rọ̀ ọdún mi bèèrè tó ti dé báyìí kò ní fún ẹbí ọwọ́rò kẹlẹ́ ọmọ ẹ̀yìn tí wọ́n yìí lọ. ó sì rí bẹ́ẹ̀. ẹ̀fẹ̀ àwọn tó ń ṣe tàṣílù àwọn sọ̀hábà àwọn parí ọ̀dọ́ ọ̀tún fáìlì. ọgọ́rọ̀ ọdún kẹlẹ́
àwọn kálá ń gbé ibi làmọ́lẹ̀ ìjọ ẹ̀gbẹ́ káàbẹ̀ fi rí 100 ọdún kẹsí gbà tí mo wà gbogbo èyí fẹ́ wà nílẹ̀ ìfà pátákó ní sẹ́ni kẹsàn án rárá àwọn bá sọ pé nìkan fẹ́ láyé ẹ̀ oṣù kò ní sí mọ́. àìsí gbogbo gàdá gẹ́mí tó wá padà wà àmì fọlọ́ ń bẹ àti bí òṣè ní símọ́ lẹ́yìn ìgbà tí ń bẹ ìyẹn ń tọ́ka sí tẹ̀lé alùpùpù pé òṣìṣẹ́ kan ń bẹ tó ń tọ̀ owó òsì ni ẹ̀rì lọ́rùúrọ̀ ó ti dẹ́gbẹ́ ká fi díẹ̀ fúnlẹ̀ fún mẹ́. torí pé gbogbo àwọn ọ̀gá ẹ̀ làwùjọ nínú sí ha kó o sí fúnra wọn náà. ló bá Abu Hanifa bí máa jí ẹ̀ tó ní wujudullah ṣé sọ́lá ò fẹ́. Abu Hanifa ni ṣé o dẹ́ fẹ́ ká ti méjì lé lórí bẹ́ẹ̀. ṣùgbọ́n kó tó di bá yẹjú ọ̀rọ̀ wọ́n fi pàdé sí ibùsọ̀ wọ́n ní Abu Hanifa wa fẹ́ kó tó dé jòkó. ìgbàdá iláàdì lẹ́nu yìí àfààfà ní mẹ́ẹ̀mà tiẹ̀ ni ọ̀rọ̀ kẹ́ni bá gbé bọ̀ mọ́ fẹ́ kọ́ yẹjú eléyẹn náà ká tó máa fọ̀rọ̀ tóbi tó rọrọ wa. mo ń bọ̀ ní ìdí etí omi ní ń bọ̀ wọ́n bá sì rí ọkọ̀ mo bá rí igi nílá kan igi náà bá wo ọwọ́ olùlẹ̀ báyìí ọba bẹ̀rẹ̀ sí ní wọn gbogbo ewé ara rẹ̀ gbogbo igi wẹ́lẹ́wẹ́lẹ́ ara rẹ̀ ọba kẹrẹ lọ́kọ̀ ojú omi ọba gbé rẹ̀ sí ìbẹ̀rẹ̀ odò ọwọ́ àrìn já sí ìparí odò gbogbo ọba dọ̀wọ́ ẹ̀kẹ́rẹ́ ìbọn gbogbo ara kalẹ̀ ọ kọ̀ wá sẹ́ni kẹ́kẹ́ tó ṣé kọ́ yẹ kọ́ lẹ́nìkan tí ó ṣe gbogbo ayé ìwà wà báyìí ẹ̀rí bórí yóò sọ ojú ọgbà fún yín ẹ̀rí bórí yóò fi dáradára kò sájọ́ dáadáa gbogbo ayé yọ wà ọkọ̀ ojú omi lẹ ní ọ̀rọ̀ ọ̀rùn yẹn o wọ́n bá ti pẹ́ nìkan ló ṣe kí lọ́wọ́ ọlọ́kùnrin ló ṣe gbogbo ẹ̀ ló béèrè lójú agbámi gbogbo ayé yọ wà kò ní sẹ́ni tí ó ṣe àti ọ̀rọ̀ ti sọ rẹ̀ nìyẹn ẹ̀rí torí gbogbo àwọn nǹkan yóò sí fún rẹ̀ agbọ́dọ̀ rí làwọn ìdálẹ́ àdìgbò òye olùgbé gbọ́dọ̀ wà àwùjọ ẹ̀ tí a mú bẹ́ẹ̀ ta ló dọ̀ ọwọ́ ọ̀rọ̀ fún lẹ́ni alẹ́ Ibrahim alayhi salatu wassalam ọlẹ́ni débi ń pèpè lọ síbi kẹsì lóhùn nìkan nìyẹn tí ò lórogún fàyín dandan kakọ́ lẹ́nu hajj ọ̀gbẹ́ni aláàrin ẹ̀jì ẹgbẹ́ àtàtẹ́bí Ibrahim wélé yìí fún ibi ẹni débi ń wí ẹ̀ rọ́bì alladhi yuhyi wa yumiit ẹlẹ́dàá ti ní débi ń wí ẹ̀ ní ọlọ́kọ́ wà òun ní máa ń ṣèyàn ìwọ̀n tí ò sí tẹ́lẹ̀ yọ wà ìwọ̀n tó sì wà tẹ́lẹ̀ yọ pa ẹlẹ́dàá ti fi ní ṣe bẹ́ẹ̀ aláàrin ẹ̀jì ẹ̀ nàmúrúdù wọ́n bá dá débi Ibrahim lóhùn yìí pé ana uhyi wa umiit èmi kẹ̀kẹ́ alára tó wà wò yìí ìsàdédé pé làbí lọ́ba o èdè pé mo kẹ̀ yá inú mo kẹ̀ ní ọba ni mi ó èdè pé nǹkan pé làbí bẹ́ẹ̀ lásán èmi yìí bẹ́ẹ̀ lè jí yẹn mo sì lè pa yẹn àbára Qatada àti Muhammadu bin Ishaq àti Sudai àtẹ̀ntì èsì kan wọn ni wọn dá nìkan wọn ní bó ló ti lọ sọ pé òun jí yẹn bó ló ti pa yẹn ẹni kan bá méyàn méjì kan wá àwọn méjèèjì wọn ti lẹ́tọ̀ọ́ sí ká pa wọ́n. ọ̀pọ̀ yóò ta ìdìbò ayé o àwọn méjèèjì láti dájọ́ ọkú pé ọ̀la lọ́jọ́ ọkú wọn. báyìí màá wá pàtàn ọ̀yà ọ̀la yóò ta èkejì màá mójú kó fún mi ní pamọ́. ìwọ́n ní ibà ọ̀ta ọjà àlọ́ lọ́wọ́ rẹ̀ máa ń di ẹ̀ wá èmi náà ti kékeré nìyẹn. lórí ti bá ní ìdíbẹ̀ ni wọ́n yẹ kí pa àwọn méjèèjì mo ṣe nípa wọn. ẹ̀rí pé ọ̀rọ̀ afanilẹ́rìí gbà ẹ̀. wọ́n ní wọ́n gbọ́ ọ̀hìn wọ́n lọ́ fà á lẹ́nu adẹ́nu wọn. wọ́n ní obìnrin eléyìí torí kìí sẹ́ẹ̀sì àti kìí ṣe èsì fún un ní Ibrahim sọ ṣùgbọ́n ọgbọ́n òun lọ́bẹ̀ẹ́ dà torí ilẹ̀ ọbẹ̀ ilẹ̀ ọ̀kà mú lójú táyé tí gbogbo yẹn wá wọ́n ti ẹ̀ sọ yín pé òun àti ẹnìkan wọ́n jọ sọ gan nínú ẹgbà wà mí òun àti ẹnì lẹ́yìn ìgbà tá a lórí Ibrahim jáde kó lu sí ọlọ́run láàánú mẹ́tẹ́
òun àti ẹ̀wọ̀n jọ sọ̀rọ̀ lọ́gbẹ́ wá sí lọ́hùn ọlọ́run mọ́ fẹ́ kó sí wọ́n ní gbogbo àwọn èèyàn ní fún lóúnjẹ kọ̀ọ̀kan àdébí Ibrahim lóúnjẹ ń fáwọn èèyàn lóúnjẹ àdébí Ibrahim alayhi salatu wassalam ọlọ́run wá padà pèsè oúnjẹ ọwọ́ afẹ́ máa wá di pé bóun ni ọlọ́run ló pèsè oúnjẹ fóun ọwọ́ ni alẹ́lẹ́dàá tòun fẹ́ fún oúnjẹ ó sì pèsè fóun ọlọ́run yẹn ni kọ́ wá sí mẹ́wọ́n tí wọ́n bẹ̀rẹ̀ àríyànjiyàn sáré wọ́n lẹ́nu àìdẹ́ kìí sì túmọ̀ ẹni yẹn nítorí pé ìdarí tó ṣe yàn ọ̀sán kékòó sẹ́ni tó ń ṣiṣẹ́ ṣùgbọ́n ìnáwó àròdà á ní ẹ̀jẹ̀ ìyàlí náà هذا المقام عنادا ومكابرة ibi tó kẹgbìrì lásán kò ní í pé wọ́n fẹ́ sọ fún un náà wà nínú òkú tọ́lọ́run wá ní tajìdì àti ti ìtayà kókò nẹ́kì. ibi àlóhùn gẹ lòún ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ múrò yìí yẹn ọ̀fẹ́ yẹn wá. kábọ̀ kádà bìí ìṣẹ̀lẹ̀ wọ́n ní bí wọ́n náà ti kọ́ sí ẹ̀ bẹ́ẹ̀ o. lọ́sọ̀gbà àwọn olérò pẹ́ẹ́nìkan ní ẹ̀sùn lè fi yàtọ̀ sóhun yìí lọ. wọ́n lè lọ́wọ́ ọba ọ̀rẹ́ adákọ́lá làwọn Ibrahim ti sọ fún báyìí pé فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب. فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب. أولي فإن الله قال الله بعد ذلك إذا تاوى وانسي يأتي بالشمس كما مولوا من المشرق نبويا فأتي بها من المغرب يويا على موالف وغيره ìyẹn ni pé wáyé pé bó ṣe ń pàpè mọ́ra rẹ̀ nígbà wọn lè jí yẹn ó ń pa yẹn ọ̀wọ́ alẹ́ ṣe ti lọ yí pé jí yẹn ó ń pa yẹn òun ní ṣe bó ṣe wúlú gbogbo tó wà láyé yìí ṣíbi mo ti fẹ́ dá pàǹkẹ́ yìí ni wọ́n ti sírì kàwákìlì gbogbo àwọn ará wọn ní lábàtú gbàgbù bí irú òòrùn yẹn ọlọ́run ní sè yóò wú bẹ́ẹ̀ ló sìn rọ̀ wọ́n hàràkáàdì báwo ará wọn ní lábàtú gbàgbù bí irú òòrùn yẹn ṣe ń yí ipò ni ọlọ́run ló ti sẹ́ bẹ́ẹ̀. wọ́n ní wàá yóò sọ ọmọ lọ́rùn yìí láàyè lójoojúmọ́ ìbùyọ̀ ní iyọ̀ látijọ́ yìí ó ní ọlọ́run ti dáyé. fàyín kúta ìlà sọ̀rọ̀ bọ́lọ̀ méjì tẹ̀ náà wọ́n yẹ́rì pọ̀ wá àgbà yàgbé lọ káàdé sí ìmọ̀ àlẹ́ àti ìlọ́lọ́ lápàtàdàtà tọ́kájá sí pé a rí àwọn ọlọ́run tó pọ̀ nísẹ́mẹ̀ nílẹ̀ yàtọ̀ sí ọlọ́run ọbẹ̀ ọ̀sẹ̀ yẹn lápàtàdàtà ìyẹn ní pé lápàtàdàtì sàmọ́ fún wàlẹ̀ àrùn sẹ́mi àti làbá kékeré o kò bá dẹ́ bàjẹ́ àyẹ̀wò máa ń sọ àlọ́ pé wàyí o ẹni tó sọ pé máa ń jí yẹn máa ń pa àyẹ̀ yẹn níjọ́ títí mòrùn rẹ̀ yọ ni kò yọ ọlọ́dún mu yọ. So ìwọ wa lọ mú wá ní bùwọ̀ báyìí wọ́n báyìí kọ́ lóhùn ní ọmọ òde sọ lọ mú wá bùwọ̀ wọ́n ti fọlá mú àìlèmọ̀ àjìṣà ìgbàdàn wa rí pé ọkùnrin yìí ti kọ́lẹ̀ ọ̀sìtọ́ ogun ẹ̀ ti já. ẹ wọ́n fẹ́ ti ta àkọ́kọ́ yẹn wọ́n ti ta ọrọ̀gbọ́n dá sí káde aláwọ̀ yẹn ti mọ̀ pé ìdàrẹ́ ní ṣe. àwọn adájọ́ gbogbo yẹn èyí tó ń pa ni ó ṣe jí padà káyìí tọ́wọ́n ti mọ̀ pé ìdàrẹ́ ti bẹ́ẹ̀ délé yìí ó ha mọ́ pàlàpàlà kò sí ọgbọ́n kan ẹ̀ mọ̀ bí kí wọ́n sọ yìí pé ṣé wọ́n á gílẹ̀ bá ń pè wọ́n wò gidi gbà rẹ̀ lé tó kò sí ọgbọ́n kẹ̀kẹ́ tó lè dá lélẹ̀ ìgbà tó wá rí káàkiri yìí ti kọ́ lẹ̀ kò sí ẹ̀rọ́gbà àti ìsìnkúrajà kẹ̀kẹ́ nípele ìmọ̀ àdìgbò éèdà ìyẹn ni pé arọ́sà ọ̀jẹ̀wẹ̀. الساكت عن الحق شيطان أخرس ẹni tó mú òótọ́ tó dákẹ́ ń pa rẹ̀ ní kí wọ́n bá bu ṣétáàdì tó jẹwẹ́ ẹni tó bá jẹwẹ́ ọ̀pọ̀ àdúgbò màláyà kàkàlẹ̀ lọ kò lè wí ìfẹsẹ̀ wọ́n. ẹ̀rí ti bu mọ́lẹ̀ yóò àgàrí fẹlẹ kẹrẹ ọsàn kó rò ó wúyọ yìí ni àkọ́kọ́ òkò ìjọ ti àkọ́kọ́ yẹn tó lọ́gbọ́n àdìgbèrè ẹ̀rí
tọ́lọ́wọ́ ọba àlejò láti wá lọ sí wọn ọ̀la ya àdéhùn ọmọ bọ́ọ̀lì mi. ọlọ́run ọba yìí fọ̀nà mọ àwọn alábòsí yẹn ni pé àwọn alábòsí ọlọ́run ò ní fi ẹ̀rí mọ̀ wọ́n ọlọ́run ò ní fún wọn ní àwùjáre bí kò sí pé àwíjàre wọn dá ìdọ̀ tó ń dàrọ́ bì í àwíjàre tó máa gbé ni lọ́dọ̀ ẹlẹ́dàá wọn wọ́n á tún wá kàn nínú ọlọ́run wa wọ́n tún wá jí àti kàdìkìrò. wọ́n ti fẹ́ rí ayá yìí àlàáhádà ló àná ọ̀dájú ibi kan náà àwọn àlùmọ̀tìkìyè àwọn tí wọ́n láwọn mọ́lájì irú mọ̀ táwọn lọ́ọ̀yà máa ń mọ̀ yẹn tí wọ́n sọ òdodo di irọ́ tí wọ́n sọ irọ́ di òdodo tí o ti ń jẹ́ lọ́ọ̀yà jù bẹ́ẹ̀ lẹ́nu táwọn akẹ́kọ̀ọ́ máa parọ́ sọ ayé lóko lórí ìjà gbígbẹ́ tó bá gbẹ́ sí yẹ yóò wá nǹkan bí ìṣe yàtọ̀ sí ìṣe eléyìí bẹ́ẹ̀ yóò mọ̀ yóò ti mọ̀ kó fi yẹn láti ẹ̀ láwọn kan tó rò pọ̀ ọmọ kó tó di pé wọ́n padà bá lọ rojọ́ bá lọ sòdodo di ọ̀ yẹn gan náà àwọn nǹkan tó rò pọ̀ mọ́ nǹkan tó lágbára náà tọ́tọ́ di pé wọ́n sọ pé odidi lọ́yà náà tẹ́lẹ̀ wọ́n ó kúkú fọwọ́ sí jẹun náà tẹ́lẹ̀ àwọn òfin yẹn náà wà mẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó nílá tó bá sàn wọ́n wá tún lọ́ọ́ fọwọ́ sí wọ́n lọ́ọ́ fi jẹun àwọn òfin yẹn náà bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ àwọn afáwọn ajọ́ ọ̀sẹ̀ nìkan lápè wọ́n pé tó òun fẹ́ lọ èyí tó bá lọ tí wọ́n ní 350 kan wọ́n sẹ̀ tí wọ́n fi lọ lọ skul ní tó bàbá wa sọ fún jẹyẹ yìí pé sọ̀rọ̀ ẹ̀yẹ̀ ní kọ́ ọlọ́kọ́ òfin kó lò ó sí dẹ́dẹ́ ni àníyàn tí ó kàwé tí ó máa taki tí ó máa tòkì bàbá ìbábá tó sọ fún lórí fóònù mi tó gbàgbé ọ̀sán gbàgbé sáfé ọmọ owó sì jẹun tó bá dé ibi tẹ́lẹ̀ lọ ni bóòlù ti fẹ́ sí ìlú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sì ń jè ló wọ́n padà nẹwọ́ rẹ̀ káàkiri báyìí bí aláwọ̀ sọ́lá ń sọ fún yí pé change your hand má fọwọ́ yìí jẹun ó ní òun ọ̀lágbára ni àwọn ojú ọlọ́run ò tún lágbára mọ́ láyé ẹ̀ níwà nẹwọ́ káàkiri báyìí nẹwọ́ káàkiri gbọ́ọ́rọ́ kò ní kákò sọ́gbà wípé ọ̀rọ̀ rẹ̀ ti máa padà níbi ẹnìyẹn bá ti mẹ̀tọ́ ń dòótọ́ pa ní ìbá alágbára ń dòótọ́ tó yẹ kó kẹ́ńtọ́ ọmọ ìyá ọlọ́kọ́ bá ti sàlẹ̀ sí dáadáa rẹ̀ ní Ṣakí barista Muslim oníbò wa ni ẹ lọ sí olùsáàdì mo tẹ sọ fún wa ní ẹ̀rí ọ̀sẹ̀ ní ọjà wọn máa lọ bẹ̀ wọ́n láàrínlá àìlọ́lá ẹ tó ti di barista mo tún dọ́dọ̀ rẹ̀ lánàá ọ̀ lè mọ gẹ́gẹ́ mo sọ fún ẹni dájọ́ lọ fẹ́ tó ǹjẹ́ léyìí tí ẹ bá pàdé ẹ láàrin ìjà lẹ́yìn ọ̀sán pé dákẹ́ àwọn àbá òbí nínú kòtò fi ni gbogbo bá mi ní ọjọ́ òun lè rè. èèyàn onímọ̀ yìí pé ìyẹn lọ sọ́jà wẹ́rẹ́wẹ́rẹ́ ni. mo ní bò wá lórí ìbàdí sọ ní tọ̀ ẹ̀rí ọkàn jẹ́ sànàlà pé ẹ̀rí ọkàn mo bẹ́ẹ̀ sí àmà àkàbí ojú wa ni àwọn ò lérò pé ó súnmọ́ káwọn tó máa lọ bẹ̀rẹ̀ pé nọ́bù yìí lórí gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ nǹkan tó lágbára yìí. mo ní lẹ́wọ́ àwọn eré àwọn láwọn eré àpọ̀tẹ́ láwọn ṣùgbọ́n pé a máa lọ pé olúwa mi ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ á nǹkan rè ó sì díẹ̀ hàn wá. ó kéré náà ní tí ó yẹ wà láàrin yẹn pọ̀ tó àwọn ọ̀dẹ́ ti di yé bẹ́ẹ̀ tó yẹ pé gbogbo àwọn ọ̀dẹ́ tí wọ́n ti gbà kẹ́tọ̀ọ́ náà rí pé nǹkan yẹn kò mú bàbá láyé tẹ́kọ̀ kọrù wọ́n sọ̀rọ̀ àtàkálá sọ̀fẹ̀ ọ̀la ìbọn rẹ̀ nìkan láti bò fàtọ́lá bọ́yọ́ á yàrá kìtì sí kẹta lọ́wọ́ ṣùgbọ́n tẹ̀ tó wó yẹn gbá wọlé òun tí wọ́n ní fi àrọ́ bù ọlọ́run bá ti rárá fún àfàkọ́ọ̀lì nínú àwọn ọmọ yàrá nígbòrò nínú àwọn tó súnmọ́ àwọn bàbá ṣẹ́kù nàìjíríà wọ́n sọ̀rọ̀ àtàkálá sọ̀rọ̀ ra fọ́fíìsì lẹ́wẹ̀ wọ́n bá lọ yọ búlọ́ọ̀gù àgbẹ̀tọ́ ní ààrẹ ti nígbòrò àbá lọ yọ búlọ́ọ̀gù wọ́n di ayọ̀ búlọ́ọ̀gù báyìí wọ́n bẹ̀ fẹ́ wọn bẹ̀. ṣùgbọ́n àti àwọn ìtàkùn lè ní lóye ti wà nídìí àgbà ẹ̀yà wà kó bẹ́ẹ̀ bọ́yọ́ fíìsì kẹta wọn láwọn owó kẹrin wá sí kò ní ìtumọ̀ àwọn ti ti ń gbọ́ kiri ìsìnkẹ́ táwọn bá láwọn parí láwọn bá parí iṣẹ́ nǹkan táwọn kú lórí bẹ́ẹ̀ kí làwọn lọ́ọ̀ sọ fọlá
àwọn tí ń bọ pé kí ni yóò ní ìtumọ̀ tipẹ́tipẹ́ tó bá tẹ̀sí pé nǹkan mi ìtòní gbogbo kò ní ìtumọ̀ owó àràámù ní ọmọ fẹ́ ti ń ṣe níbẹ̀ o ṣe ọ̀rọ̀ fọ́fíìsì wọn lẹ̀ pé ẹ̀yọ̀ ń dá ẹni wọ́n á lọ di ayọ̀ búlọ̀kù ta wọ́n lọ ọ̀mọ̀wé ọ̀rẹ́ mọ́ wọ́n máa wọ kiri tó wọ́n akọ búlọ̀kù lọ òní mọ̀ rárá. wọ́n ní àyà tá a kà yìí ìtumọ̀ ẹ̀ dájú táwọn sọ́kọ́lọ́jìkì máa ń wí gbòòrò lọ. إن عدول إبراهيم عن المقام الأول إلى المقام الثاني انتقال من جديد إلى أرض منه. wọ́n láàyè yí pé Ibrahim ti di ẹni wípé wà lọ́rọ̀ àkọ́kọ́ ṣé máa kì í lé wà bẹ́ẹ̀ ṣé máa kì í bẹ́ẹ̀ wípé bí Ibrahim ṣe kéde o bó ṣe pa ọ̀rọ̀ àkọ́kọ́ sí tọ́wọ́ á lọ síbi ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yóò máa já sí gbogbo òní ti ẹ̀rí kan lọ síbi èyí tó tún ṣe kéde o tó kílẹ̀ àjò lọ. wọ́n ní wàá padà máa kílẹ̀ àyè pé ọ̀rọ̀ kejì tí Ibrahim padà fún un yẹn ní iṣẹ́ mi ó ti gbàtà kọ́kọ́ dàbí. lẹ́ẹ̀kan náà ó fẹ́ẹ̀lì èsì ẹlẹ́ẹ̀kejì tàkọ́kọ́ tó lóun dáhùn lókè ara ẹ̀gẹ́ òun yóò ti padà gbà wípé òfò lòun wúrọ́. wọ́n ní wọ́n nílò ìhà ẹ̀yà kan dúpẹ́ fọlọ́ wà níbí lẹ̀ àkùrá ní ìborí ní ìwé táwọn lọ́jíìkì náà kọ́ léwu ó borí ẹ̀ jíjà ni. wọ́n ní àsùdáì nínú àwọn àkóńtà fèrè wọ́n ní àdàhàbì ìlú rẹ̀ lọ́rọ̀ ta rí ìmọ̀ọ́jú nínú ọ̀rọ̀ yìí ọwọ́ ayé láàyè ìmọ̀ràn yìí wà sí nàmúrò báwọn dàpọ̀lọ́ yìí ìgbàlá kì í bá nílẹ̀ jà. nígbà tá a tẹ́wé ìmọ̀ràn mú jáde nù náà ọlọ́run wí kúlẹ̀ yá náà rògbò lè bá dídá wọ́n sàlámà àlà ìmọ̀ràn yìí. ẹ̀rọ kan sọ̀rọ̀ nípa kíkọ̀ sí mẹ́fà nínú ìmọ̀ràn yìí. nígbà táwọn kẹfẹ́ yìí dá dẹ́dẹ́ àwọn yìí wọ́n lè sùtọ̀ ọwọ́ àti kàlẹ́kàlẹ́ onírọ́bà ayẹkadìlẹ̀ gbọ́ àlàyé yẹn ẹ pé wọ́n ń gbé rọ́bà yẹn wọ́n ń gbé báyìí wọ́n ń gbé báyìí wọ́n ń gbé báyìí rọ́bà ti jù lẹ̀ báyìí ọkàn tàkìrí tí ó yí bóòlù tí ó lọ ju síbi wíńdò náà irú kẹlẹkẹlẹ yẹn wọ́n ti wá sùn wọ́n ti ti mọ̀ ní rọ́bà yẹn fi lé dé kí rọ́bà ti ta báyìí ibi tí ó lọ ju Ibrahim ti lé dé náà yẹn tọ́lá àwọn náà lè tún tọ̀ wọ́n gúnlẹ̀ ti di rẹ́ báyìí wọ́n lè lò ayọ̀ ti alẹ́ kàkà afọ ilé ìjàpọ̀lá ìwọ ọ̀fẹ́ ẹni tí mo ń sọ̀rọ̀ rẹ̀ kó ló wá wọ́n ti wí hasbunallahu wa ni'mal wakeel ọlọ́run fẹ́ ó wí bẹ́ẹ̀ tẹ́ báyìí ọlọ́run fẹ́ kul ya naru kuni bardan ọlọ́run fẹ́ ìwọ ọ̀lẹ́ ọ̀yá di tútù lẹ́rù torí sùn jí ń sùn àbáwọ̀ akẹ́gbẹ́ aláwọ̀ fẹ́ ti tẹ̀síìrì wọ́n ní gbogbo ní pátá ló ti tútù jọ ní. lóò ṣe torí fún ìjísù gbogbo yáàdẹ́sì lọ́wọ́ mi ṣùgbọ́n ó yà wá yín tó lẹ́yìn lọ́yẹ̀ kọjá torí nẹ́kírọ̀ lọ́dọ̀ àwọn àfọwọ́ni náà wọ́n pẹ̀ nẹ́kírọ̀ tó alùpùpù dàrí ló sọ̀tà ti fèsì ẹ̀ báyìí pé ìyá lágbájá ìwọ́n ní bá rí àríkè ti yè ilé ẹjọ́ nìdí ṣùgbọ́n àfa wa fẹ́ tu àwọn àfa wa alágége wọ́n fẹ́ túbọ̀ rẹ̀ wọ́n ní gbogbo ní ayé kẹ́ẹ̀dì tútù ń jọ ni ẹ wà pé tí wọ́n bá wí bẹ́ẹ̀ wọ́n ti kọ́ lọ́wọ́ kí bẹ́ẹ̀ rùn ṣùgbọ́n wí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dájú pé wọ́n fi ọlọ́wọ́ ọba àlejò ọlá ń bá ilé ẹjọ́ yẹn wí èkó ní bàrìdà tọrọbìnrin nínú ọlọ́run tuntun wà gbù ọlọ́run bá ní wọ́n sàlẹ̀ ahmed sàlẹ̀ Ibrahim pé kìí ṣe tútù tí ó ṣe Ibrahim léṣe èyí tó tún já láàfíà ìgbà tó wá jáde táwọn kan fi já sọ̀rọ̀ kí ni kí ló gbé dání gẹ̀rẹ́ àbẹ́ ti gẹ̀ẹ́sì ọ̀rọ̀ náà wá nìyí o wọ́n nígbà yẹn ní tẹ̀lé tẹ̀lé wọ́n ní wàlàmì yẹ kó ìṣítàmà Abdulmalik illa fi dhalika al-yawm wọ́n lànà bí Ibrahim wọ́n ọjọ́ jókòó àtọ́gbà àtijọ́ yẹn ọ̀jára ti bẹ́yìn náà gbọ́n hàbí kìlì mọ̀lẹ́ sọ̀rọ̀
ni wọ́n fi wá ìfọ̀rọ̀jomitọ̀rọ̀ yìí wá wáyé kátúkéwú mẹ́ẹ̀ gbogbo asúmọ́ba ìyàlẹ́yàn jẹ kẹ́yìn o torí tí ìṣẹ̀lẹ̀ kan bí ìṣẹ̀lẹ̀ tí wọ́n fi gbá yẹn èèyàn ọ̀kọ́ mú mi lọ bá káàdì wa ọ̀dà tí yẹn lè wá ìsọdọ̀ ọba bẹ́ẹ̀ ni a lè wá ṣùgbọ́n àyè táwa sọ́dọ̀ rẹ̀ àyè kókó aláǹfààní àti dáwà ìròyìn tí wọ́n sọ nípa alátẹ̀wá títẹ̀ yìí àwa àyè dáwà ẹrù ẹ̀gbọ́n bá àwọn púpọ̀ jù ọ̀gá náà ọmọ ọmọ wa níṣẹ́ yìí mo ń béèrè lọ́wọ́ wọn pé tó ṣé èyí tí ẹ lọ pàdé ọba pé tó wọ́n káàbọ̀ wọ́n ti á jìde wọ́n láwọn àwọn òní máa ṣe bọ́ mọ́ ṣé ó sì rí bẹ́ẹ̀ ìwé mu ní kíni kò lè rí bẹ́ẹ̀ láíláí kò ní à àwọn òsì ìkó nǹkan lọ ẹgbẹ́ ìṣe bá ṣe ń bẹ́ẹ̀ ṣe o. ẹ bá dá mi lọ́wọ́ owó màálù lẹ́sẹ̀kẹsẹ̀ màálù bẹ́ẹ̀ fi ṣe ẹ̀rọ mo ti ṣe tó gbogbo ètò rẹ lẹ́wọ̀n. tí ẹ bá lè láǹfààní tí ò ní jáde gbọ́ ọ́dọ̀ wọn lọ pé tó bá lẹ̀ àmọ́ wá sí wá sí fún ọ̀dọ̀ wálé. ọ̀rọ̀ àti ní wí bẹ́ẹ̀ fún yàn ẹ pé yóò dé wọn mọ̀ pápá dé. ìsọ́nà tí ẹ lè rọrùn ju wípé òní lọ bẹ̀ ń bí bí nígbà tí wọ́n bá pọ̀. ìgbésẹ̀ lómi ti máa ń gbòdo nìyẹn òdo kóríkórí ibi ó rí wọ́n ó sì kọ́kọ́ lù ọ̀dẹ́ láyé yìí. ẹ fi ajẹun ọlọ́run fi àjẹ ọ̀hún àwọn kan ju àyẹ̀ rẹ. àwọn àmọ̀ bọ́yá bí ọdún mẹ́wàá sígbà yìí ni wọ́n tún jìyà wọn òun jìyà yẹn rẹ. ẹ wọ́n ní lọ bẹ̀rẹ̀ àwọn kánàwé arúgbó alẹ́ kan nígbà nígbà tí wọ́n bá tún bíi márùn bíi mélòó ní wọn ń fọ láàrin kí wọ́n fẹ́ lọ sí mẹ́ níwọ̀n nìkan. bí àgbà òkè ń sọ àwọn afáwa tí a máa lọ bí ayé àlọ́ ní ojú ọwọ́ àtàwọn àdúgbò fẹ́lásì. yéèsì asi tó ń báyìí tó bàbá ọba asalaamu aleykum wa rahmatullahi wa barakatuh gbogbo ọ̀rọ̀ sálámà bò wọn ni. ẹ dákun yèmí ló wọ́n ní owó náà báyìí. tí wọ́n bá ń bẹ́ nìkan dẹ́gbẹ́ wọn mórí rẹ̀ balẹ̀ báyìí ẹlòmíì tó ti nẹ̀rọ sẹ́fọ̀ pé èyí tó tẹ̀ ó pọ́sibù ni pé wọn ò lè sọ fẹ́ẹ́ nìkan kankan náà balẹ̀. lọ́wọ́ nìkan lọ́ba yọjú bẹ́ẹ̀ gbogbo lásìkò tọ́tún bẹ́ẹ̀ òsì bẹ́ẹ̀ iwájú bẹ́ẹ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ orí àtẹ̀sẹ̀ gbogbo bẹ́ẹ̀ ìgbàyẹn lọ wà lọ yọjú ẹ asalamu aleykum ẹ má sẹ mọ ẹ má lọ yọjú ẹ má lu àfáàní. ẹ má lu àfáàní. so èyí lè wá ìsọdọ̀ ọ̀tá kódà ní kẹta àwọn àfa àwọn bá ń kọ́ wa púpọ̀ jù mí. mọ́mọ́ kékeré làwọn àwọn tó bá ti dàgbà tí wọ́n gbẹ́sì yìí wọ́n lè wá ìsọdọ̀ ọ̀tá láti máa lọ fún ọgbọ́n rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. so káàdì bá gbàgbé bí àwọn alátẹ̀wé ẹni ní ìyẹn máa yẹ pẹ̀lú lójú káyé ọ̀rọ̀ náà lèyàn bá wọn sọ̀rọ̀ dáadáa. bàbá ọlọ́run lè dúró sí i ṣé tẹ bọ́ọ̀lù àdúrà jẹ bọ́ọ̀lù ìsúmọ́ náà wọn bá jẹ bọ́ọ̀lù òògùn irú tó kù ni bàbá ẹni ó ṣe fún ẹ kó ṣe fóòrù ẹbí pawọ́ sì tẹ sọ fọlọ́run lẹ lọ́ọ́ bá dé sí i ọlọ́run tó yìí kò sí kẹ̀kẹ́ tí wọ́n lè ṣe fún yín kódà ẹ lò pò yín pẹ́pẹ́pẹ́pẹ́. àbí ọlọ́run wa subhanahu wa ta'ala ọba wa ọlọ́run kọ́ bá ní rọ ẹ̀mí wọn fún ẹ̀sìn ọlọ́run ọba gbogbo nǹkan tí ń jẹ́ bọ tí ń jẹ́ àìní gbàgbọ́ ọlọ́run kò gbé jìnnà sí wọn. torí tí gbogbo àwọn nǹkan fẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ nílùú ìlú èdè lọ síwájú gbogbo ìtẹ́bọ bá ti wáyé. ayé àkẹ́kọ̀ọ́ pé gbogbo alọ́ ẹ̀ka ha ẹ bá ti sọ́wọ́tò lò sọ́wọ́tò lò ayé àpárí bá ń fi wàá dàn lọ. ọ̀yẹ́ dáwọ̀ dáwọ̀ bá gbé wọn sọ́wọ́tò tó bẹ̀rẹ̀. sọ ayé àsọ́wọ́tò lóòrù yẹn lóòrù yẹn wọ́n tí ó yẹ wáyé pé òtí ó ló lè fa ìfàyà balẹ̀.
nípa ọ̀hìn lọ. òsì ohun tó lè jẹ́ kí ọwọ́ èèyàn ó tó nǹkan dé yẹn lé nípa ọ̀hìn lọ àyà 55. sátúndọ̀ ọlọ́run ní wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilus salihat. àwọn àyà tó yọ lọ kà fún àwọn ọba àti àwọn aláṣẹ gbogbo alẹ́ láti ní àyà yìí wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilus salihat. ọlọ́run ti sàlùkáwà ní káwọn tó ní gbàgbọ́ lórí kọ́nà ìṣe dáadáa ìbílẹ̀ ayé sàkóso fàdàhùn ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ló ń máa fi wọ́n ṣe àwọn olé lórílẹ̀ káàmọ̀ sákàláfà lẹ́bí ìlànà àbẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bá ti fi àwọn tó ṣáájú wọn ṣe àrólé lórílẹ̀ ẹ̀rí àdéhùn àkọ́kọ́ nìyẹn wọ́n á dàrú lé lórílẹ̀ gẹ́gẹ́ bọ́lá òṣèlú sí fáwọn tó ṣáájú wọn àdéhùn kejì ọ̀yà. tọ́ ìkejì ó ní kí ọlọ́run ní òun tẹ̀sí máa fún wọn ní ìgbàláàyè ẹ̀sìn wọn tẹ́sìn wọn gbáàyè èyí tó ti kọ́ lọ́run yọ́nú sí fún wọn yẹn tó di méjì ìkẹta. ọlọ́run ní ìpayà òun tẹ̀sí máa ń ṣéǹjì ẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ ọ̀rọ̀ di mẹ́ta ọlọ́run ṣe àlùkáwà ní pé àwọn tó nígbàgbọ́ lódodo lọ́dẹ̀ ti ṣe dáadáa ọlọ́run ló ń ṣe àlùkáwà ní òun tẹ̀sí máa fi wọ́n ṣe àwọn lórílẹ̀ bó ṣe ṣe fáwọn tó ṣáájú ìkejì á fún wọn ní ìgbàláyé inú ẹ̀sìn wọn èyí tó yọ́nú sí fún wọn yẹn ìkẹta ọlọ́run tó lóun tó máa chíǹjì ìpayà wọn sí kí ni o ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n o pẹ̀lú májẹ̀mú kí ni o. ẹ̀rí nǹkan májẹ̀mú nìyẹn ogun bẹ́ẹ̀ sọ fún ọdún kún kẹfù sẹ́yìn wà láyé bọ́ ni. ẹ̀mí ọba gbé lù mí ẹ̀yin náà pàtàkì yìí títẹ́ bọ́ọ̀tọ̀ ìlú sẹ́yìn ti gbajúmọ̀ jù. èyí ni kẹ́ ṣẹ́gun kẹ́ máa ti jẹgbẹ́ èyí ni kẹ́ sọ̀rọ̀ kẹ́ ní kẹ́fì má jáde. ojú sì ti yẹsùn káà àwọn àfa ìsẹ́yìn òrò ọ̀gbá tó ní ọ̀dà pàápọ̀ tó ní sẹ́yìn òrò àbí òrò tó wí. kí bẹ́ẹ̀ tẹ̀sà yẹn tó lè pé ṣáàrùtù nìyẹn wá jẹ̀wò yàgò ojú nẹ̀lì wọ́n á máa sin èmi ọlọ́run nìkan láàyò ṣìrìkú lẹ́ni ìṣayẹ wọn ò ní fi kankan kéjì ìlú rẹ̀. sẹ́ni nílé báyìí ládẹ́sì ti máa gbọ́ àyà yíyé ewu tí wọ́n bá kú tó ẹ̀ bọ̀ jù kí máa ń da horo ni kì í tí wọ́n kẹ̀ balẹ̀ mẹ́. àwọn afáwọn atájú wọn ní kálẹ̀ tí ẹ bá wọ ọ̀dọ̀ wọn tó gbajúmọ̀ tó ní ilé olóòsàn kò fẹ́ ní ilé oníkìní kẹ́ ibi wọ́n bá kú náà ẹni tó gbà wọn òkú náà rẹ̀ ní tẹ̀mọ́ ẹ wo bí tẹ̀ ti gbà yẹn rẹpẹtẹ. gbogbo bí wọ́n kú náà rí nínú sẹ́yìn níbà yẹn lọ wò ẹ̀yin tí ó sì máa rí àmì pé ọlọ́run bínú sáàyè yìí mẹ́. gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò lọ tètè sí fúlẹ̀ mọ́. ṣùgbọ́n jẹ̀bù pé wọ́n á sì ní ọlọ́run ò ní fi kẹ́kẹ́ kéjì yìí tí wọ́n bá fẹ́ kí mẹ́tẹ̀ẹ̀ta yìí ó gbé o. nílé sílé nílùú sílùú láti máa rí i. àwọn mìíràn máa ń sẹ́kọ́ láwọn ìlú mi ṣùgbọ́n kì í pọ̀ pé tí sábà gbé léjú ìyẹn fi máa rí pé sì máa ń bẹ́tà fún ọjọ́ sẹ́yìn lọ lọ́pọ̀lọpọ̀. wọ́n lè lọ́dún láwọn ọ̀rẹ́ ní òkè òbí ní fẹ́ẹ́ ọba tó gbé lóko lọ́dọ̀ ọ̀rẹ́ mi lágbóre gbé ọba rẹ̀ ìyẹn wọ́n tó gbé lóko àbẹ̀ wá rí nǹkan wọ́n gbé rédíò àwọn àlọ́ rédíò tó kúrò láti máa lọ sọ̀rọ̀ tó rédíò fẹ́ lálága. ìgbà àwọn kẹ́ gidigidi báyìí wọ́n gbé kóbi wọ́n fi rò ó sẹ́yìn o wọ́n fi rò. àti ohun tó lè jẹ́ kárí mẹ́tẹ̀ẹ̀ta yẹn wọ́n ti pé yà àbùdú lẹ́nì májẹ̀mú nìyẹn èmi ọlọ́run nìkan wọ́n máa ṣe láàyò ṣèlú lẹ́ni iṣẹ́ ìhà fún òní ti kẹ́kẹ́ kéjì mi ọlọ́run wá ní. lẹ́yìn lẹ́yìn ẹni wá tún sáré ní ìgbàgbọ́ ń jẹ àwọn kò kí ni wọ́n jáde kó ló tẹ̀ láti ọlọ́run. ni mo ti lọ alánẹ́bí ìmọ̀ràn yìí òjókòó tán parí àtijọ́ yẹn nìkan. àyè máa lọ jókòó tó bá fẹ́ lórí pé ó mú ọ ní nǹkan àyè lọ fà fà ọba ní àbá gómìnà ní
àbá àfa kíámadé àfa sínétọ̀ ni àfa rẹ́ẹ̀bù ni àbùkù ní bẹ́ẹ̀ fún yín àbùkù ní. ọ̀kẹ́ náà ọmọ ìyá ti lọ sókè ìjọ tó fẹ́ lọ bí wọ́n bá lọ yẹn ẹ̀ka fún wọn ni wọ́n lọ ọwọ́ àbùkù ọ̀káàbọ̀ bẹ́ẹ̀ sì ń lọ bí dẹ́ẹ̀ máa ẹ wá dọ̀ tiwa náà ìgbàfọ̀ lọ. ìgbà tí mi kẹ́fẹ́ sọ ni pé ibi tẹ́ ń lọ yìí kò sí dáadáa mẹ́ o. èèyàn fẹ́sìn rẹ̀ ti sàárà ni o. tí kọ́kọ́ wulẹ̀ pé ààrẹ àwọn àfáàtà wa bá ṣe àwọn àrẹ lọ́wọ́ sọ́dọ̀ yìí. mo ní ìgbọ́rọ̀ dábàá sọ lónìí ó súnmọ́ kó kúrò lára yìí. tọ́ba wa kúrò ẹni bẹ́ẹ̀ máa ń kówó láwọn ilé ẹ̀ sì máa kó ni ẹ̀mí ìṣe ọ̀dọ́ ti wá o. ẹ má wá o àpè yí o ẹni ẹ má tún jòkójòkó. mo ní bò lẹ́sìn sọ́ra fún ọ̀rọ̀ àìwọlé àwẹ̀lẹ̀tara ẹ̀yin olóṣèlú ẹ̀ gbọ́n bẹ́ẹ̀ ẹ má parọ́ fún wa. àìwọlé àwẹ̀lẹ̀tara àwọn sọ pé tókè ayọ̀ bó o sì fẹ́ tẹ̀ ká. àbọ̀ ọ̀nà dúró níwájú òkè ayọ̀ wọ́n tọ́ fẹ́ tẹ̀ka ó ní bá búbú ọlọ́gbọ́n ò lẹ́dà lẹ́yìn náà ní pé dúkìá dùn ó lè fi rẹ́sì ń parí ọ̀rọ̀ ẹlẹ́bọdé ọgbọ́n ò láfẹ́ dábẹ́ mo ní àgbà ìṣòro fún mi àdéhìm nínú àwọn olóṣèlú kẹ̀mọ́ pé níjọ́ kẹ̀mọ́ ń bá a sọ pé ẹlẹ́bọ ọ̀rọ̀ ńlá lè dẹ́ sọ yóò sáré mo ló ti jẹ́ ọmọ ìyá mi ti ní ọ̀rẹ́ mi ni mo ló ti jẹ́ ọlọ́rọ̀ ńlá ni wọ́n ní báwọn ò ṣe wọ́n ń fi fáwọn báyìí o. téèyàn ni wàá sọ fún ọjà àfa òun yóò ní ẹni gbọ́ díẹ̀ wọ́n wà wọ́n ẹni tó lọ ṣùgbọ́n tó wọ́n ti ń balẹ̀ sí látẹ̀rẹ̀ jẹ́ náà ti súkẹ́súkẹ́ lórí gómìnà lè gbà ká sí ilé ẹ̀ka ilé ọ̀kẹ́ láti súkẹ́súkẹ́ ẹ̀rọ ti fẹ́ gbọ́ kéwìn yá lọ sókè yá lọ dé dòdò ní òde ló ti bá wọn lọ́dún kòtò wọn. wọ́n á tẹ́rẹ́ ní jẹ́ ó ti gbà wọn afẹ́ lọ kéwìn yọ́dẹ̀ àmì àlọ́ báyìí. ẹgbẹ́ tó bá jájà tó bá yí dodo lè yọ̀ bá èèyàn bá ló kòtò ìṣàlá ẹ̀dá ẹ̀sẹ̀ kan ló dẹ̀ wà láàlú tó dẹ̀ ìṣàlá. ẹ̀rọ ògùn ọlọ́run tí ọwọ́ rẹ̀ bá ba yàrá ìmùkú láàrin bí oṣù bíi mẹ́ta oṣù mẹ́fà tó lọ owó tó gbọ́kọ̀ tó àti gíláàsì dúdú. ọmọ ìyá wa kẹ́ tó gbé ilé ìgbéra ṣe sùúrù pẹ̀lú kíní ìtò múra sí ọba àtẹjọ́ mẹ́ta yìí bá ń ṣe pé mo má ṣe pé o. èyàn dáadáa lẹ́nu yìí náà wà pọ̀ sí ó ní kí n má rí bẹ́ẹ̀ wọ́n èyàn dáadáa ní. àwọn oníkóńdà àjọ tó wálé ọwọ́ àdọ̀ mi kúrò sí bọ́ọ̀tà mo ní. gbogbo ẹ̀yìn èyàn o ọ̀dọ̀ ẹlẹ́kùn nílò ìkọ̀ fún mi wọ́n lẹ́ra o. ó yẹ táwọn tó wálé kí mo ní bẹ́ẹ̀ ni àwọn ní nì. òfin mi wọ́n lẹ́ra o. tọ́lá yẹn kó lè láǹfààní àti ẹni tí sì sábà bá ń lé lọ́rọ̀ lọ́dọ̀ wọn mẹ́lẹ̀ tí ọba wọ́wọ́ wọn. ìjọba wa yẹn kéwìn ẹsẹ̀ náà ní àwọn bùkátà tá a fẹ́ ṣe pọ̀ àwọn ọmọ mi méjì ni wọ́n dákú kẹfẹ́ ló dá. àwọn àti sọ abẹ́ ti wá sí pé kò bẹ́ẹ̀ lẹ́sìn máa ṣe níbi tẹ́lẹ̀ yìí o ìyá ọ̀sán máa wọ̀ ọ́ kàlẹ́ wà fẹ́ ìdárẹ́ yìí àwọn méjì tó dákú tẹ̀ sọ̀rọ̀ gbà tó lọ ẹ̀sọ́ bá lè tọ́jú o. sọ̀tọ́ báyìí pé wà á láǹfààní kó dà wọ́n ní àìbéèrè ipò irú òye ìyẹn lè bíèrè rẹ̀ tó ń fi ọ́ sí àfáà tí ó lè máa bá láti sọ̀rọ̀ kò lè béèrè rẹ̀ tó bá láǹfààní. mọ́kọ́ bá jẹ ayé wọ́n lè fa onítàlẹ́ òtàlùsàn lójì wọ́n pe máa ń tọ́ lábàlẹ̀ àìmọ̀ nílé màá ní fásà bí fàwọ́bìlì mílẹ̀ rọ̀ṣáàdì fọyà lè kó sara nítorí bí nínú ilé fàwọ́bìlì mílẹ̀ ìbàdí. وانطلق العلم للمعاد وعذابي فاطمه من الرشاد فيا لخسران طالبيه لنيل فاضل من العباد. من طلب العلم إنه بوام
àtẹ̀lẹ̀ wọn lọ kó sí lílè màá di nítorí ọ̀run fáńtà bíi fáwọ́bílẹ̀ mìíràn rọ̀ṣáàdì ó ń tọ̀ ń ti jèrè ọlá nínú mọ̀nà nìyẹn fáyà lè kọ́ síra àdéhà lè bí i. ẹ wá bá wàdánù sí bẹ́ẹ̀ ni tó wá kíná ilé fábílẹ̀ bẹ́ẹ̀ ó fi rọ́lá gẹ́gẹ́ bá àwọn èèyàn. àìsí yẹn béèrè fún pé kébìlẹ̀ ẹ̀jẹ̀ lè fi ṣe wá sí àtàwọn òṣèré gbogbo owó jókòó sábà fi ń gbà láwọn àfáà wa. a tẹ̀lé wọn títí wà láyà adéwájú òkèrè báyà adéwájú. ó kó gbogbo àwọn olóyè rẹ̀ jọ fún wa. ìsọfàdé àwa sì mú àfáà oníṣègùn fẹ́gbà ìkéwùlábí olùdókòwò ìṣàkéjà yìí tó àtọ́gbà àti gbogbo wọn àti àtẹlẹsẹrẹ wọn wà gbà yìí. wọ́n sì gbé wa wọlé báyìí káfí lọ wọlé sí ọ̀gẹ́ rẹ̀. àdébẹ̀ báyìí bàbá ni wọ́n lọ kí gbogbo àwọn olóyè wa yìí. nígbà àwọn ti fẹ́ tó ní àwa ọ̀tẹ̀lẹ́ àdóhùn tó kọ́ àdóhùn báyìí wọ́n dé àtiwá àtiwọ́lẹ̀. òkè yẹn bá ní ra nǹkan rẹ̀ tọ́tọ́ rẹ̀ nígbà tá a dé ti gbé rẹ̀. àdébẹ̀ wọ́n ní ṣe dé àbíkí náà ó gbé ọjáde tó lẹ́ lọ kó gbogbo àwọn kiri olóyè rẹ̀ gbogbo ọgbẹ́ síwájú. àwọn ará ti fi lọ ya ìwúrọ̀ ìjọ yẹn náà látòrí wọn bẹ́ẹ̀. bí ìyẹn bá lè wá ipò orúkẹ bẹ́ẹ̀ kù sí láì ṣùgbọ́n kì í ṣe pé kí wọ́n lè jí. àmọ́ òdòdó ọ̀run ti dọ́dọ̀ wọn ìyẹn lè wà. àwọn ti olójú kí wọ́n yẹ wípé nàbí láì Ibrahim alayhi salatu wassalam òjò gbogbo ẹ̀ lọ́ba àtijọ́ yẹn nìkan mo tó sì lọ láàrin wọn náà rí pé ìfẹ́ júwe tàwọn ṣèdí fún yẹn mo fẹ́ kí yẹn náà wò nìyẹn ìgbàgbọ́ ọ lọ pé ẹ̀bùn mi nìkan òun wá kiri báyìí mọ́tò yẹn ò ní mu lóòótọ́ gbẹ̀ kọ́ ọ wọ́n bá fi lọ sí rọ́ọ̀dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn tó bá jẹ́ èèyàn pàtàkì bẹ́ẹ̀ àwọn ò ní lọ jàgùjà fún wọn mọ̀ fáwọn ará àfa ọ̀rọ̀ ni ò yé rárá ẹ wà yí pé Abu Hanifa rahimahullah wọ́n ní azimu àmàìmọ̀kù ọ̀wọ́sìrù àtìmọ̀mọ̀kù ẹja pa aṣọ yọ fẹ́ ẹdín láwà ní yóò tóbi dáadáa. wọ́n lọ sọ̀rọ̀ yẹn lè ànlá yọ̀sàkàfà bẹ̀lẹ̀ àìsí wọn kà lè káàdì má fi ojú rí mẹ́ẹ̀ẹ́ni tó nímọ̀ àtìmọ̀ tó tó dání. níjọ́ tí wọ́n ti sọ nípa ọ̀fẹ́ lọ́ọ́ bá gómìnà sọ̀rọ̀ àbí wọ́n lọ́ọ́ bá rẹ̀ sọ̀rọ̀ ó wà lọ́ọ́ wọ aṣọ sápẹ́rẹ́ tí ọba àti bọ́sì rẹ̀ mọ́ bí báyìí ó sì fẹ́ra ọba dún sapara níwájú rẹ̀ kí ló ń sọ sọ́dọ̀ rẹ̀ àìpẹ́ fọ́tò ó lè máa tẹ fóònù nígbà tó bá ti rí i pé ṣùgbọ́n òun náà rẹ̀ tó wà wọ́n jọ rẹ̀ pé òun rà pa ọ̀rọ̀ yìí ò sì yé rárá tóun náà wájú rí i pé òun rà pa èèyàn ò múra lọ lágbádá lọ bá mọ ọwọ́ láti kó sì wọ aṣọ ti bí aṣọ àwọn ará mọ́kà wọ́n wá gbé àbáyà sí ẹgbẹ́ wọn rí tó mọ́ra àfa lóò pé kí làáfà fẹ́ rí àfẹ́ gbọ́ gbogbo àwọn ẹ̀kọ́ yẹn ìyẹn ò ní wọ́n sì ní sọ pé àwọn bá àgàdé ńlá fọ pé fọ pàgà ńlá jókòó láti pé lè ti pọ̀ jẹ́ gbàgbà kù jù àfa tètè rìn wọlé lọ wá yẹn ọ̀sẹ̀ tó bá nílẹ̀ lẹ́nu oúnjẹ pẹ̀lú tó jókòó máa ń tó fẹ́ wí bẹ́ẹ̀. sọ ìyẹn lè wá ààyè nítorí àti ṣiṣẹ́ wọ́n láti fi wáyé èyí ògbó o. báyìí àti yanjú ìfọ̀jọ́mítọ̀rọ̀ tó tẹ̀lé láàrin ìdájọ́ nàbí ilá Ibrahim alayhi salatu wassalam àti kíni o àti nàbọ̀rọ̀. ọlọ́run wa tún sọ fún wa nípa qissatu Uzair tí wọ́n ń pè ní meleke sédéke nínú báíbùlù Uzairu tí wọ́n ń pè lọ́mọ ọlọ́run. wọ́n ní ọlọ́run ní àwòkànlẹ̀ bí wọ́n rọ àlà àkọ́rí àti ìwà ìyàkáwé àtún àlà ọ̀run ṣe ha. أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها
فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت؟ قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. ọ̀dà gẹ́gẹ́ bí áwòkàlẹ̀ bí mọ́rọ̀ aláàkọ́rí àti wọ́n ní sẹ́rẹ̀ ànábì rí irú ẹni tó ń bá ànábì Ibrahim ní ẹni pẹ́lẹ́dà rẹ̀ ọlọ́run wá sọ̀rọ̀ yẹn pọ̀ pẹ̀lú pé áwòkàlẹ̀ bí mọ́rọ̀ aláàkọ́rí àti wáyé akáwíyá tó dára ọ̀rọ̀ ṣe à. àbí ó ti ẹ̀dá gẹ́gẹ́ bí ẹni tó kọjá nílùú kéréje gan. ìlú náà ní káwíyà tó àlà ọ̀run ṣe ha ìlú yẹn ti di ahoro wọ́n ní ibùdó àbí Hatim látọ̀dọ̀ nẹ́ẹ̀jì àbúrò káàp látọ̀dọ̀ Ali ibùdó àbí Talib wọ́n ní ẹni tá a pè ní áwòkàlẹ̀bí alẹ́bí tọ́wáyé ẹni tí ń tọ́ka sí òun náà ní Uzairu tí wọ́n ń pè ní Melekisedeke nínú ìwé wọn. ibùdó jẹ̀rírí ọgbẹ́ bàbá ọlọ́dọ̀ nẹ́ẹ̀jíyà gẹ̀ẹ́kan wọ́n ní ibùdó jẹ̀rírí ibùdó àbí Hatim ọlọ́dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu wọ́n ní ibùdó jẹ̀rírí sọ wípé ọkùnrin kan bí ẹni kì í ṣe Uzairu ṣùgbọ́n ọkùnrin yẹn mímbà ní Isra'ila ọwọ́ àná àwọn ọmọ Isra'il ọlọ́run náà gẹ́gẹ́ bí ẹni tó kọjá nílùú kéréje kan ìlú kéréje náà òun náà ní Baitul Maqdis níbi tí wọ́n ń pè ní Jerusalem ọkọjá níbẹ̀ bàdàtà rí bí bòkítàdẹ́sọ̀rọ̀ náà nínú àwọn bàtà sọ pé wọ́n rí ayé lóòsùn mọ́kàn gbàgbọ́ bòkítàdẹ́sọ̀ nígbà tó sọ ìlú yẹn dáhoro ọ̀pá ìlú yẹn rẹ́ kọ̀kọ̀tàlà àhìlà àwọn tó wà lù yẹn níjọ́ yẹn ọ̀pá gbogbo wọn. wà íyá kàwéyà tó nàrà ọ̀rọ̀ ṣe ha. ìlú yẹn wá di àyè tí ò sí ẹnikẹ́ni nínú ẹ̀ mọ́. kàwéyà tó nàrà ọ̀rọ̀ ṣe ha. sáàkìtọ̀ tó ń sòkó fò ha. gbogbo àwọn òrùlé ìlú yẹn wọ́n ti wó lulẹ̀. ẹ̀rọ bá àwọn boko haram tó máa ń ju àdó olóró àtàwọn míì tí wọ́n wà láyé káàkiri gbogbo àwọn ògiri rẹ̀ náà ti dàlúlẹ̀ aláàrùn sọ́ọ̀tì ha ní ẹ̀ bá lọ wo ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láwọn Syria èyí ò rí Syria tí wàhálà tó ṣẹlẹ̀ nípa àwọn tó ti ṣe pẹ̀lú aláṣẹ wọn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ti ń dàrú gbogbo gbà ẹ̀ rí àwọn ògiri yẹn tó ti wó sí gbogbo ọ̀tá ẹni táwa pè ní Uzairu yẹn wà kọ́fà bùtàkà kíra ọwọ́ adúró nígbà tó dá ìyẹn ó ronú bí mọ́hálà amúrù ha ìlé yìí tí mo lọ́rọ́ máa parí sí gan. ṣé àwọn yẹn sì tún lè gbé ibà yìí lọ bó ṣe sọ̀rọ̀ nìyẹn pé ọ̀là àmì yóò yí hadhihi Allahu ba'da mawtiha. ó ní bò lọ́lọ́run tó tún fẹ́ jí ààyè yìí gbogbo àwọn tí ń bẹ láàyè bó lọ́lọ́run ṣe tún fẹ́ jí wọn sáyé padà bá àdàmọ́ ó ti hà á lẹ́yìn ìgbà gbogbo wọn ti kú wọ́n nígbà tó rí dùtúrì hà á ó rí pé gbogbo ẹ̀ ti parẹ́ ó ti dahoro yẹ́yẹ́ wọ́n bóun ti hà á nílẹ̀ àódì ìlànà kánẹ́tì àléyìí ọwọ́ òkè ó jìnà wọ́n padà sí bó ti wà tẹ́lẹ̀ irọ́ eléyìí jìnà. ọlọ́run ọba àlejò ọlọ́wọ́ sọ báyìí pé fa àmọ́tàhó lọ́hùn bí àtàámì tó ń mọ bá àǹsà
فأماته الله 100 عام ثم بعثه. lọ́lọ́wọ́ bá pa fọ́gọ́rùn ọdún fún bàbá ánsà ọlọ́run wá padà gbé dìde lẹ́yìn ìgbà yẹn ẹ̀rí ọlọ́run gbé dìde lẹ́yìn ìgbà yẹn ìlú yẹ ó tún wá wà táwọn èèyàn ti ń gbé bẹ́ẹ̀ lẹ́yìn 50 ọdún tó kú làwọn èèyàn ti ń gbé bẹ́ẹ̀. ọ̀tàkà ọba là sáàkìlù ẹ mọ̀ pé irú wa yìí ni ó ti dàgbà ní túbọ̀ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ báyìí ọlọ́run ti dábìí ẹ̀ padà àwọn èèyàn tó ti wá wà lórí 50 ọdún ẹ̀rí kan bẹ́ẹ̀ kí ọwọ́ àgbà ọwọ́ àgùnfà yóò tún fi pọ̀ jù. ọ̀tàkà ọba là sáàkìlù ha àwọn tó ń gbé lókùn ti pé padà ẹ wọ́n lóṣù dáadé sí sọ́dọ̀ bá àwọn tó ń gbé bẹ́ẹ̀ 35 million. bẹ́ẹ̀ni so kíyẹn wá òfin kò sí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ìlú yẹn lẹ́wọ̀n sọ pé mílíọ̀nù báyìí ló ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n dẹ̀ ti kú kí ọ̀rẹ́ yẹn bẹ̀rù níjọ́ ni ìlú tó ti àwọn àláyà òyìn ti ń gbé bẹ́ẹ̀ wọ́n tún ti lọ 70 years ìyẹn ni kí ó di 100 ọdún tó wù kí àwọn èèyàn ti wà gbà yìí lẹ́yìn báwọn èèyàn ti dàgbà gan lẹ́yìn 70 years tó kú tán gbogbo àwọn èèyàn ti pé wámúwámú padà. àwọn ọmọ ìsirayélu tí wọ́n sá kó bí àwọn míì tí wọ́n kó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tún sáwọ̀ lóyè padà wọ́n tún padà bẹ́ẹ̀. ìgbà tó lọ́wọ́ bá wá gbé dìde lẹ́yìn ìgbà tó kú tán. àkọ́kọ́ ohun tó lọ́wọ́ bá kọ́kọ́ jí lára rẹ̀ ojú rẹ̀ ni. kò sí ìyẹ rárá ojú rẹ̀ ọlọ́run kọ́kọ́ ni wọ́n máa rí nǹkan ṣe máa rí mẹ́wàá nìyẹn ń zọrọ̀ bí ìmọ̀ ó lè máa fi ojú méjèèjì yẹn wo sódì àìlá ìsí ọlọ́run. subhanallah ha títóbi fọlọ́run o ọlọ́run lẹ́yìn ìgbà tá a ní gbàgbọ́ sí ọ dákun bá jẹ́ àṣà ìní gbàgbọ́ sí ọ láéláé o la ilaha illallah ẹni tó lójú mà ní gbogbo egun rẹ̀ ṣe kòtòkòtòkò níwò yìí gbogbo òwe yìí rẹ̀ tí ò sí ẹrẹ kẹ̀kẹ́ ń bẹ gbogbo orí rẹ̀ egun báyìí pápá lásán ní bẹ́ẹ̀ ojú sì ti ń ṣiṣẹ́. La ilaha illallah ojú rẹ̀ lọ́lọ́run kọ́kọ́ ló ṣiṣẹ́ náà kẹ́yìn fàyọ̀ fi dájà rẹ̀ ọgbọ́lọ́run ti ní ara rẹ̀ kọ́ máa rí báyìí. sójú ẹ̀ kòrókòrò ni àwọn ẹrẹ́ ń sọ dí lára rẹ̀ gbogbo ara rẹ̀ orí kòtòkò pé sẹ́mi náà mo rí láì. nǹkan ẹ̀ fúnra ara rẹ̀ fọlọ́mù sàkọ́lẹ̀ sẹ́wìn jà ìgbà tó wá di kó péré lẹ́dàá tán ọ̀yà. ayé di wa sí ọ̀kẹ́ lùwálì mọ́làkì ọlọ́run wa sọ fún kéré bọ́lọ́run ní bá tó ṣùgbọ́n bí wàá sí tọ́ gbẹ́lẹ́kì ọlọ́run lé kí wà lẹ́yìn kan sọ fún wípé káàmù lábẹ́ ohun tí mo ṣe kẹ́ ni ẹ dákun síjọ́ kẹ́ gbogbo ara ní jẹrà ó rí báyìí o ẹ ọ̀gbẹ́ yẹn lè yọ máa jẹ́. káàmù lábẹ́ ìgbà mélòó ló lò níbi náà wáyé ọ̀yà ọ̀là lábẹ́ sùnyàwó mọ̀nà àwọn ọmọ àmọ́ yàwó ó ní bẹ́ẹ̀ ni. oníjọ́ kan mo lò àbí kò tiẹ̀ tó jọ́ kan subhanallah. kílé tó fi lọ sọ bẹ́ẹ̀ torí ń jọ́ tí ó kú ń jọ́ ní mọ́tà awwala nahar. lápẹẹrẹ bí ká sọ pé aago mọ́kànlá ló kú. ìgbà tí wọ́n á jì báyìí ó jí níbi táàmù táwa yìí. sọ fún òun lójọ́ kẹsì. فلما رأى الشمس داخية ظن أنها الشمس داخلة. سبحان الله. ọjọ́ ọgọ́rùn-ún ọdún ìjìnlẹ̀ náà ní lérò lórí tóòrùn yọ tóòrùn yẹn náà tó wá ń ta ẹ mọ̀ fún bóòrùn ta náà ti tẹ̀lé mi tẹ̀lé ni. wọ́n bá bóòrùn yẹn wá ní ọjọ́ tí mo wà yẹn náà ni mo sì tún wà yìí.
ọlọ́run ní àwọn bá dàyà o ọlọ́run ní kọ́lá báyìí làbí sàmì àtàmì. ọlọ́run ní bí kò ṣe ipò ti lọ́gọ́rùn-ún ọdún. ó lè fi kílíà sí ẹ ọ̀yá àwọn oúnjẹ rẹ wo nǹkan mímu rẹ láwùyẹ tàtánà ọlọ́run tó ṣe àmì kan bí ilé hànàlá oúnjẹ ọ̀bàjẹ́ fún ọgọ́rùn-ún ọdún. juice òun ní ọ̀bàjẹ́ fún ọgọ́rùn-ún ọdún. La ilaha illallah. lẹ́yìn pé gbogbo nǹkan tẹ̀ mú káàkiri wọ́n pẹ̀ sáyárí dé tiẹ̀ sí. ọmọ ètò mú lẹ́yìn ìgbà mi báyìí ọlọ́run bá jọ sọ̀kalẹ̀ sọ títí. ọ̀bàjẹ́. èso àjàrà tó gbé ọ̀kan lẹ́nu. lágbàá ẹni ní ẹ lọ́wọ́ mọ́sẹ̀ kọ́kẹ́ fi sórí sìmẹ́ǹtì fún ìdíjọ ọdún kan. òun tó tẹ̀ padà mú tọ́lá àwọn ọ̀dẹ́ ó ṣeré jáde náà. ọ̀kan yí padà ẹ̀rí. bákan náà lè ẹ̀yìn tábùrù kí ooru. tàbílẹ̀ yẹn tàá fẹ́ kọ́rùn kò gbọ́ òórùn burúkú jáde. ọlọ́run ní wo oúnjẹ rẹ̀ wo nǹkan mímu rẹ̀ láàmú yẹn sáńsá náà kò change. ọ̀yà. وانظر إلى حمارك. torí bẹ́ẹ̀ tún wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó tún jọ yẹn. كيف يحيي الله عز وجل. كيف يحييه الله عز وجل. bóòlù ọlọ́run ti máa jí kẹ́tẹ́kẹ́tẹ́ tún kẹ́ni yẹn náà. tọ́wọ́ máa wò wáyé bẹ́ẹ̀ kó tí wo sára rẹ̀ lẹ́lẹ́gàn. ولنجعلك آية للناس. ọlọ́run la ṣe bẹ́ẹ̀ afẹ́ gbé wọ òṣèlú kẹ̀kẹ́ kalẹ̀ ayatan linnasi kọ́ máa jẹ́ àrítọ́ka ìtọ́ka linnasi mú bọ̀ fáwọn èèyàn wípé ìgbésẹ̀ ń bẹ̀. ẹjọ́ bá ti béèrè yìí pé ṣé tá a bá kú dégún akẹ́fún tọ́lọ́ wa gbígbé wa dìde náà bẹ́ẹ̀ ni ọlọ́run la ṣe ìwọ ọ̀zẹ́rù bẹ́ẹ̀ kọ́ bá jẹ́ dalilan ìtọ́ka alàlùmáàdì wípé ìdápadà ń bẹ ọlọ́run máa dá wa padà. bá pẹ́ títí láyé tá a bá kú báyìí àbá pẹ́ tó sàárè jù bẹ́ẹ̀ lọ. ẹgbà náà ló sọ láti lò ń bẹ̀ báyìí ní tí wọ́n ti lóhun tó lé tó súnmọ́ ìgbẹ̀rún ọdún kààbọ̀ báyìí nínú ẹ̀. àwọn anẹ́bí ọlọ́run èlò lè jára wọn ṣùgbọ́n àwọn tílẹ̀ ti jára wọn bẹ́ẹ̀ pé ájúùsù sánẹ́bí wa fi dá wọn bọ̀ gbogbo ọlọ́run máa kó wọn jọ. kí wọ́n jẹ́ tọ́ka wípé àkójọ ń bẹ lọ́dẹ tí wọ́n máa dá wa padà. ọlọ́run lóhùn ṣe bẹ́ẹ̀ kó fi sí ọ́ ní àyà fáwọn èèyàn tó lè fi máa wòye pé ànígbèǹde ń bẹ. torí bẹ́ẹ̀ ọ̀ya wa wo àwọn egungun kẹ́tẹ́kẹ́tẹ́ náà kẹ́fà ló ń ṣíṣù ha bó o láti gbé apá kan gun apá kan. alimami al-hakim rahimahullahu ta'ala sahibul mustadrak látọ̀dọ̀ Kharijata bóni Zaidi bóni Sábìtì látọ̀dọ̀ bàbá wọn sì tọ́lọ́hùn sọ wípé wọn lọ kàwé kẹ́fà ló ń ṣíṣù ha bizayi ọkà bẹ́ẹ̀ ọwọ́ àgbẹ̀ wípé sahihul isnad ọ̀lá láti àwọn wípé ló ń ṣíṣù ha wọ́n kò rí à àwọn míì tún kéwú ní pé nàṣúrù ha ìyẹn ní pé káàyè bó o láti yẹ gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn eléyìí ni wọ́n gbé ní ọjọ́ òrùlùkẹ́rọ̀ ha èyí tá a dá padà sínú tafsiru èyí wá ti pé nítorí wàhálà kí ó báyìí ọwọ́ à ń ka Kùránì lọ ọwọ́ àti pé wọ́n sọ ilé ẹ̀yìn náà fi kẹ́ ìfànú àwọn àgbègbè náà ń ṣòro ha mí wí bẹ́ẹ̀ o má bẹ́ẹ̀ o ló ń ṣíṣù ha náà lórí oníjáde kó lo kìrá àkàbọ̀ lo kìrá àkàbọ̀ ṣùgbọ́n ló tẹ̀sí ni á dá padà irú báyìí ní sìn ọ̀nà ìlànà báyìí fún wa tọ́wọ́ wọn bá fẹ́ máa rú wa lójú ló ń ṣíṣù ha ṣùgbọ́n náà ń ṣòro ha ó tètè kékeré o á kílẹ̀ àti wa níbi ìtumọ̀ ẹ̀ nìyẹn ìyẹn ní pé wo àwọn egungun kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn
káyífà nùnṣízù ha àyínú yìí ha bó láti jí bí mujahid ṣe túmọ̀ rẹ̀ nìyẹn tó mọ̀ náà pé sùhà láhmẹ́. àti pé bó láti wá da ẹrẹ pé gbogbo náà. ẹ̀rí àsọdẹ̀ yìí àtàwọn mi ò ní tàfàkùrà ọ̀tí ìdánwò xìmárì hàwùlẹ̀ yẹmínà wọ̀nyẹsàrà. egungun kẹ́tẹ́kẹ́tẹ́ òzèrú tá a fẹ́ ní mẹlẹ́kẹ́sẹ́ dékè yẹn ó dẹ̀ ti fọ́ sọ́ọ̀tún ọ̀fọ́ sósì. ọjẹ nàbà yẹn wá tú ká kelekele ẹ mọ̀ kójú ojú rọ̀ fà gbogbo oríṣiríṣi afẹ́fẹ́ yóò ti gbé ọ̀fọ́ ká sọ̀tún ọ̀fọ́ ká sẹ́sì nígbà tí mo yẹn rú tán. subhanallah òun dẹ̀ wá wo àwọn egungun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ń tó tọ́ ó dẹ̀ ní kó ti kẹ́ fún báyìí débi pé yẹn bẹ́ẹ̀ gbé sókiri ọkọ̀ ọ̀yà. فبعث الله ريحا فجمعتها من كل موضع من تلك المحلة ọlọ́run wá sẹ́ndì atẹ́gùn ńlá kan kó gbogbo àwọn egungun tó ti kẹ́ fún yẹn jọ ẹ̀rí ó kójọ sáàyè kan. ثم ركب كل عضو في موضعه حتى صار حمارا قائما. على عبد عظام لا لحم عليها سبحان الله. ní sojú ẹ̀ báyìí atẹ́gùn yẹn tó wá gbé àwọn egungun yẹn gbóra wọn báyìí tó fi di skẹ́lẹ́tì kẹ́tẹ́kẹ́tẹ́. قائما من عظام سكلتي كذا كذا يزيدوا باي ليقولها لا نحن عليها قصير به هيا ثم قسم الله اللحم وعصبا وعروقا وجلدا الله هو أمو إليه دابو وفراسي وفيساسي وفاواسي وبعث الله ملكا فنفخ فيه منخري الحمار. ọlọ́run wa ló wá fẹ́ di mọ́lákù kan pé kó fẹ́ atẹ́kùn sí di ihò mú kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn. bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe dún nìyẹn bó ṣe dún mẹ́ẹ̀ padà nìyẹn. àgbẹ̀ ankara ṣe wá tuntun dé. igbe ibú ni máa ń gbé sóòtọ́ kẹ́tẹ́kẹ́tẹ́. ìlànà òṣèlú pé ilẹ̀ ankara là á fi wá sí làṣọ olùhàmì ọ̀hún dọ́lọ́run éèdì jù kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ní lùkùmọ́nù ṣe kìlọ̀ fọ́ọ̀mù ẹ̀ níbi ọmọ mi má kéde rẹ o ẹ̀dùnkú ẹ̀lẹ́yìn kékeré kò ní ìdí má kéde yẹn lórí ohun ọlọ́run éèdì ohun kẹ́tẹ́kẹ́tẹ́ pọ̀. mí ni ọ̀sẹ̀ gbogbo ohun tá a sọ yìí òfin rùn gẹ́ ní ẹ̀ báyìí lójúkolójú rẹ̀. ìgbà tí gbogbo eléyà wá kílẹ̀ àti qala a'lamu anna Allaha ala kulli shay'in qadir. ọ̀sẹ̀ mi wá ní èmi mọ àbọ̀dájú dáadáa. ibi àlejò dáadájú ọlọ́wọ́ báyìí adá lè ṣe lórí gbogbo nǹkan o. ojú tèmi kẹ́hìn ẹ̀ báyìí wọ́n lójú jojú lọ ojú òṣèré jojú tẹ̀ lọ ọlọ́run oríru eléyìí àpèmùdé àwọn kan tó ní pé wọn táwọn bá rí ti wọn làwọn máa ń nígbàgbọ́ sí ọ̀daràn làwọn eléyìí ni fún tí wọn bá ti ní wọn nígbàgbọ́ wọ́n yẹ láti ẹ̀kọ́ mọ́ kíra ọ̀sáfà òmùrù lẹ́sẹ̀ wá lè rúri jáde lẹ́lẹ́kì sọ́ọ̀rì wọ́n yìí dá alámútàrọ́ lè yìí lálàfọ́sálẹ̀mù. لأناس رأوه بالأبصار قال لا تكون منكرا فصدقوا فصبوا أمور أو ركب بلوية فيقع وطن ولي ركزان يوكوه فإذا لم ترى الهلال فسلم وليجعل تباري kí wọ́n bá rọ́ọ̀sù pákọ́ yọ kóṣù lé ọ̀sán lè gbàdúràwọ̀ rọ̀ṣẹ̀ lórí ìjà lè fáwọn èèyàn kan tó yẹ pé rọ àwọn ọ̀bẹ̀lẹ̀ àbí sọ́ọ̀rì àwọn tí wọ́n fi ojú agbárí wọn gẹ́ẹ̀dì rẹ̀ gbà fún wọn o òṣèlú ní òun rí lójúkọlójú pé àdísí ọlọ́run ọba adálèsè màtìní lórí gbogbo nǹkan ìwọ ní òun lè rí ń tiẹ̀ fàánà àìlẹ́mù wọ́n ti túbọ̀ rẹ̀ nìyẹn àìlẹ́mù áhálì zamani bìjàlè bẹ́ẹ̀ nìkan bá lóun ní mọ̀ gbàgbé ní kò sẹ́ni ó pọ̀ síbi òṣèlú lásìkò mi. wọ́n ní àwọn bí tuntun kéwù yẹn pé bí àyìnlá ìwọ̀n òṣèlú wa lọ mọ̀ pẹ̀lú olóṣèlú títí adálẹ̀ sí lọ́wọ́ lórí gbogbo nǹkan
báyìí Khalilullah Ibrahim alayhi salatu wa salam ọba tún bí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pé mo ti dọ́gbẹ̀ẹ́ lè lóhùn pé ọlọ́run máa ń yí òkú máa ń yí òkú ní máa ń pa alààyè. mo fẹ́ mọ àrídájú mo ti ní mọ àmọ̀dájú. àwọn àbá sọ yìí pé ilmul yaqini bẹ̀. wọ́n ní wọ́n sọ nípa ìbéèrè tí Ibrahim bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yàní àṣìbáyàbá wọ́n ló ní àwọn òkúta tó pọ̀. wọ́n nígbà tó sọ fún Namrudu pé rabbi alladhi yuhyi wa yumiit. ẹlẹ́dàá tèmi tèmi ń wí ní ní máa ń jí òkú ní máa ń pa òkú àbí máa ń pa alààyè. ọ̀hìn wàyí èmi àdẹ́bí ọlọ́run yìí Ibrahim tí mo jáde bí rẹ̀. أحب أن يترقى أبي أحب تلقى أحب أن يترقى أنا يقول أنه أفيقع سوكي من علم اليقين لا تبي ما أمداجو نفاقون لجي أوكو تصل بلاي إلى عين اليقين لا تبي أهداجو ẹgbẹ́ òdèrú ní ìsìn owó ọ̀gbọ́n ilé ìwọ̀n láéláé tọ́fílà Ibrahim wà lọ́kọ̀ òun fẹ́ rí àrídájú òun mọ àmọ̀dájú rẹ̀ o. ìwà lọ́kẹ́ kó dáná Ibrahim kẹ́ sọ pé àwọn kẹ́ sọ pé wọ́n ìwọ ọlọ́run kìíní ni mo kẹ́ wí ní o ẹ má máa ṣe sí ìradàradà báyìí mọ̀. mo kẹ́ wí láfẹ́ ní o ẹ ṣe pé kìíní o. ẹ̀yin Ibrahim ọ̀jẹ̀ bá ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n má mọ̀ dájú ẹ̀ ni. ife ká pa ni ká jí ni ọwọ́ ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n fẹ́ rí àrídájú kò ló ń pè ní aynil yaqin tí ó gẹ̀rẹ́ náà lójú kò lójú báyìí. aláwọ̀ dọ́gba yìí qala Ibrahim rabbi arini kayfa tuhyil mawta ayaka. wa idh qala Ibrahim rabbi arini kayfa tuhyil mawta qala awalam tu'min qala bala walakin liyatma'inna qalbi. قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. قال وإذ قال إبراهيم ربي أرني كيف تحيي الموتى. nígbà tá Ànábì Ibrahim sọ pé ẹlẹ́dàá o ìhẹ̀mí o bóòlù ṣe máa ń jí òkú o bóòlù ṣe ń jí òkú o ọlọ́run fi hẹ̀mí o bóòlù ṣe máa ń jí òkú ọlọ́run wá sọ fún Ànábì Ibrahim yìí pé qala awalam tu'min. kí ni Ànábì Ibrahim wá tún nígbàgbọ́ ni e qala bala walakin liyatma'inna qalbi kì í ṣe bẹ́ẹ̀. àmọ́ mo ṣe béèrè yìí ọkàn mi lè fi balẹ̀ ní. wọ́n lè rí hadith tí mo Bukhari gbà wá níbi ayé ayé látọ̀dọ̀ àbí ìrọ̀ radiyallahu ta'ala anhu. wọ́n sì ti ọlọ́run sọ báyìí pé. نحن أحق بشك من الجرائم إذ قال ربي أرني كيف تحيي موتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي. أي ولا النبي صلى الله عليه وسلم wọ́n ní àwọn alalẹ́ tọ́ sí ṣé káàdì èméjì láti wọ́n rí bẹ́ẹ̀ káàdì tú o ṣẹ́fẹ̀ ìjàmbá ní sùúrù o ẹ̀ òfin ṣẹ́kì làbá bẹ́ẹ̀ ìgbà àwọn alalẹ́ lẹ́tọ̀ sí ṣẹ́kì wọ́n lè túmọ̀ rẹ̀ ní wípé ànẹ́nẹ́ nàánú àhàkó bìtọ́lá nílé yàkín nígbà táwọn àtẹ́lẹ̀ ìmọ̀ yóò alẹ́ sọ́lá tó sẹ́lá tó béèrè àìnù yẹ̀sìnì àtàwọn àgẹ́lẹ́ tó ti kábọ̀ nkẹ́rẹ́ ju Ibrahim kẹ́ lọ. ó ní ìpàdé ní Ibrahim ga ipò tí wàá rẹ̀ lẹ́yìn tó wàá rẹ̀ níbi o àwọn àgẹ́lẹ́ káwá béèrè kẹ́mẹ́ lọ́dọọdẹ nígbà tí Ibrahim sọ fẹ́ lẹ́dà pé rọ́bì àrì ní káyífà tó ń yè lọ́wọ́dá ẹlẹ́dàá mi fi hàn mí bóòlù ó ṣe ń jó kọ́lọ́ orí bẹ́ẹ̀ wọlé ẹ̀kí lè ọ̀tún ìnà kọlẹ̀ ṣùgbọ́n kọ́kàn ní ti balẹ̀. ìwọ́n kò kọ́ nínú sẹ́rí hadith yẹn bá ti tó
ìtumọ̀ rẹ̀ ní bí àtẹnà dájú àwa nahnu ahaqqu bi talabil yaqin àwọn alálẹ́kọ̀ọ́ tí ká fi kéde ọ ká wá àrídájú ju àtẹ́bí Ibrahim lọ ìyẹn ní pé ìpàdé Ibrahim dájú já lọ àwọn tí kò wá wá rẹ̀ lẹ̀ sí yìí kẹ́ àfẹ́ káwọn náà wá àrídájú mo títà òyìnbó oṣù rẹ̀ lẹ́bi wà dáadáa. ẹ wá rí ọlọ́run wá fún lẹ́sìn ọlọ́run ní kan ọ̀là pàfó di arúgbó àti mílẹ̀ tọ́yìrì fọ́sùnfún ní ilé yìí. ọlọ́run nílò mú ẹyẹ mẹ́rin ìrẹ́ ẹyẹ mẹ́rin lọ́ọ́ mú fọ́sùnfún ní ilé yìí kọ́ wá gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n làwọn àfọwọ́ onítàfsírì ẹnu wọn kò nípa àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin irú ẹyẹ wo ni kájẹ níta bá mọ irú ẹyẹ tó jẹ́ káàgbòkù ni káà lè gbòkù káàdì lè lọ kẹyẹ nìkan lọ wá fi jóògùn pé wá fi máa wípé ẹyẹ àgbègbè ní kẹyẹ ọ̀kíni wọn lọ mọ wàhálà tó kó rẹ sí kí lọ fẹ́ fi rẹ yẹ sí wọn ní kó tiẹ̀ kò sí kẹ̀kẹ́ lábẹ́ ká mọ irú ẹyẹ tó jẹ́ lọ́wọ́ ayé kọ́ pàtàkì ní kùránì ọ̀dà àpò ẹyẹ ní gẹ́gẹ́ o ní ọ̀dà àpò ẹ̀fọ́ rí ẹyẹ ò tóbi jẹ̀fọ́ lọ ní ọ̀dà àpò alátakò sálàtakò ṣé ó tóbi tó ẹyẹ ní kùránì ọ̀bá sọ. ọlọ́run nílò mú ẹyẹ mẹ́rin fọ̀tùrì hónẹ̀ ilé ìyẹn ní pé kọ́tẹ̀ hónẹ̀ kó gé àwọn ẹyẹ náà wẹ́lẹ́wẹ́lẹ́. بعد الله ابن عباس يسمع عليه أتيت له سعيد بن جبير أتى أبو مالك أبو الأسود الدائلي أتى واحد بن المنبه أتى حسن بن سدي أتى عوامين هو أتى النبي إبراهيم عمد إلى 4 من الطير قبل أمو يمر دون فذبحهن ودمبوا ثم قطعهن قواجي ولا ونتف ريشهن قواسيه wọ́n mọ̀ dákọ̀ òhun nẹ̀ ọwọ́ afa wọn ya pẹ́rẹpẹ́rẹ wọ́n kà lápọ̀ báyìí òhun nẹ̀ bí bá ń pín ọwọ́ amú apákẹ́ orúkọ bàpákẹ́ ẹni pé àtòrí àti gbogbo ẹ̀ tó ń rún jákàjáká yẹn tó ń rún gbogbo ẹ̀ kó orúkọ oníṣẹ́ pọ̀ tó ń mọ̀ jẹ̀zá àhún nẹ̀ àjìzá ọwọ́ apín wọn sí ìpín tọ́pọ̀ wọ́n jẹ́ àlẹ́ àlẹ́ kó lè jẹ́ bá níbi ìdìbò náà jùlọ ọwọ́ àlọ́ fi kọ̀ọ̀kan sí orí òkè kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá lọ́wọ́ ti pa aláṣẹ rẹ̀ pé ọ̀kọ̀dé arúgbó adábílẹ̀ tọ́yẹ̀rì fọ́sùn ìhó nà ilé kò gé wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tùmọ̀jà ara kó lè jábá lè rí ìhó nà jù kọ́ wa lọ fúnpẹ́ kọ̀ọ̀kan kọ́ lọ fi sí di orí òkè kọ̀ọ̀kan tó mọ̀ ní òhún ọba wa pè wọ́n o ìyá ti iná kàtà ẹ̀yà àwọn ẹ̀yẹ yẹn wà á bọ̀ ní kíákíá wọ́n àtẹ́bí ìbọn ibo wá fún àwọn ẹ̀yẹ yìí ó dúbú ẹ̀ ó gé wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n nẹ̀ sáfà ní ìṣàgùn nẹ̀ ó tù yẹ wọn wọ́n mọ̀ zákọ̀ ó nẹ̀ ọ̀ya wọn pẹ́rẹpẹ́rẹ́ wọ́n kà látọ̀ záànà ó nẹ̀ bíbá ó ní apákẹ́ olóró pọ̀ apákan tó mọ̀ jẹ̀sẹ̀ àwọn ọ̀nà àjìzá á wọ́n wá pé nípa ìpín káàkiri ọ̀já alára tó lè jábá níbi ní wọ́n ti á wọ́n wá lọ fi kọ̀ọ̀kan síbi òkè kọ̀ọ̀kan ìpín kọ̀ọ̀kan oko síbẹ̀ tẹ̀wọ̀n fi kò sí kókó bọ́ pé sẹ́yẹ àdàbàlélé yìí ni àbẹ́yẹlé àbẹ́yẹkọ̀wé gbogbo ẹ̀ ó ti rò ó pọ̀ balabala ọwọ́ dá oko wọn sórí òkè ojú òkè bẹ́ẹ̀. wọ́n láwọn bí sọ gbókè méje àtúndà náà máa sọ pé ẹ̀rí ọwọ́ kó orí àwọn ẹyẹ yẹn orí wọn bẹ́rẹ̀ rí báyọ̀ wá kó wọn dání. ọlọ́run wá pa á láṣẹ ádìyẹ̀dì ọwọ́ àgbóńdẹ̀ pé kọ́ máa pe àwọn ẹyẹ tó pè wọ́n. fọ́dà àhùn yóò sọ pé ẹyẹ ọ̀kí o tọ́lá ti fi fọlọ́run ti sọ pé kí ni ó pè. fọjá àlàyé ń gùn ìlà rí adéyìnbó yìí wọ́n jẹ́ máa rí ìyẹn báyìí yẹ fíìrù ìlà rí tí ìyá máa so pọ̀ bọ́yẹ̀ ní sojú rẹ̀ lójú lójú. wọ́n dábò ìlà dábò ẹ̀jẹ̀ ó sì máa jọ́ yàrá wọn sojú rẹ̀ báyìí wọ́n láàpù ìlà láàpù ẹ̀rẹ́ ni ó sì máa jọ́ yàrá wọn wọ́n àjìdá mi kú lè tán ẹ̀ àwọn oríkì àwọn máa jọ́ yàrá wọn báyìí yẹ tẹ́sílù ba'duha ila ba'd apákan papọ̀ pápákan hatta qama kullu ta'irin ala hidati tẹ́yẹ kọ̀ọ̀kẹ́ fi dúró sáàyè rẹ̀ ẹ̀yẹ òkìní ìhun tó ti bí ìsìnkọ̀ tẹ́lẹ̀ sojú ẹ̀ náà wọ́n fi ń jọ́ yìí pọ̀ ẹ̀yẹ àgbìgbò ní ẹ̀yẹ àdàbà ní ẹ̀yẹ ẹlẹ́nì tí gbogbo àwọn ẹ̀yẹ níbi sékéde tí wọ́n fi pé wọ́n ní wọ́n wá pa ní yárayára
liyakuna ablaga lahu ar-ru'ya allati sa'alaha kó fi lè kẹ́ni ẹ̀ dáadáa wọ́n ní wa ja'ala kullu ta'irin yaji wọ́n lè yẹ kọ̀ọ̀kẹ́ wà mú wa tọ́ba ti kójọ náà yọ wá gba orí rẹ̀ lọ́wọ́ ànábì Ibrahim. àyìnbá kọ́ńtàmọ́ náà hù kẹ́rọ̀ rọ́ọ̀sì yìí káàdì Ibrahim bá mú orí mi ó ti rí aṣọ tó gbé bọ̀ yìí pé eléyìí ti ń bọ̀ yìí ẹyẹ kíní kẹ́nẹ́kẹ́nẹ́ ni. tó ti yé nìyí àwọn amórí lékeleke yọ ọ̀nà ẹ̀sìn yọ lọ́wọ́ gbà. tọ́ba ti wá padà fún lórí rẹ̀ báyìí yọ gbà wọlé pẹ̀lára yókù pẹ̀lú agbára ọlọ́run wọ́n lè torí ọ̀rọ̀ lọ́sọ̀ pé wàhálà torí bẹ́ẹ̀ Ibrahim lọ́wọ́ mọ́ ànàlọ́ àbí lọ́dẹ hakim ọlọ́run bá yóò lò borí ni o aláṣepé sẹ́ni kọ̀sẹ́ni tó lè borí ọlọ́run kò sí kẹ̀kẹ́ tó lè kọ̀ fọ́lọ́run kọ́ máa ṣe bó ṣe wù ìwọ tọ́lọ́run bá fẹ́ ní orí bẹ́ẹ̀ kọ̀sẹ́ni tó lè kọ̀ fún ọba tó tóbi ni olùborí gbogbo nǹkan ni aláṣepé ni alásọpé nínú ọ̀rọ̀ aláṣepé nínú iṣẹ́ òfin ẹ̀ pé agbára rẹ̀ pé Abdulrazak nínú àwọn afáwa wọ́n ní wọlá kílé àfihàn ẹnà kan ní tọlọwí wọ́n ní Abdullahi náà sọ pé mọfìl Qur'an àyà àrìjà ìdí minha ó ní kò sí àyà kan tí ìmáà ń lérè kàṣí púpọ̀ ju àyà yìí lọ ṣé kọkẹ balẹ̀ wọ́n fẹ́ kí nǹkan yìí tún yé mi. Ibn Abi Hatim látọ̀lọ̀ Muhammad Munkadir wọ́n lè sẹ́rí wọ́n lọ sọ báyìí pé àtúkọ̀ Abdullahi ibn Abbas wa Abdullahi ibn Amr ibn al-As هذا التقى عبد الله بن عباس وعبد الله بن عمرو بن العاص wọ́n ní Abdullahi ibn Abbas àti Abdullahi ibn Amr wọ́n pàdé Abdullahi ibn Abbas wà sọ fún Abdullahi ibn Amr ibn al-As yìí pé àyàwó lọ́wọ́ àná lọ́kọ̀ áàdì tó jẹ́ àyà tí onírẹ̀ kà sí jùlọ. Abdullahi ibn Amr sọ pé ọ̀rọ̀ ọlọ́run sọ pé kúlẹ̀ yá ìbádìí ẹlẹ́bí rẹ̀ asrafu ala anfusihim la taqnatu min rahmatillah. àyà rẹ̀ kẹ̀ gbáàdì. ìgbẹ́ mùsùlùmí ò gbọdọ̀ jákè. tá a bá lérò pé lálẹ́ olú akutuku ó lè má lálà lè má dùn akutuku fẹ́ má ti kéde kọ́ máa wù. ẹ̀gá tàgbà ọ̀fọ̀ ó lè má fọ̀. gbogbo gẹ́gẹ́ yẹ bẹ́ẹ̀ ni ẹnìkan láwọn ẹ̀rẹ́ tí yóò di tó lè má padà nígbà. wọ́n ní àrìjà àyà tó ń bá gbé rẹ̀ kẹ̀sí nínú àlùkò àrìjà ń lọ lọ́wọ́ sẹ ẹ̀yẹ ẹrú mi àwọn tó ti sàṣejù lórí ara wọn pé tọ́lọ́ lè forí jù mọ́ báyìí tó lè dá mọ́ ńlá àdàpọ̀lẹ́ tó lè wà ẹ má jà kẹ́ ń lò kí ọlọ́run ọjọ́ bá bá sọ ṣùgbọ́n èmi ń pè mí o èyí tẹ́bi máa ń bèrè kẹ́ ń pa rẹ̀ púpọ̀ jù mo lọ rọrùn sí nígbà tí Ibrahim sọ pé ẹlẹ́dàá mi kí ẹ̀ bí bò ló ṣe ń dí o tọ́lọ́run ti sọ̀rọ̀ wá nígbàgbọ́ ọjọ́ ní ọ̀là kì í ṣe bẹ́ẹ̀ o wọ́n náà débi Ibrahim wá yọ ọdún sọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀lẹ̀ wọ́n ní fàhádà wọ́n ní pẹ̀lú báyìí o lámà àtàrùdù ìdòkó wọ́n yóò wá sùwẹ̀sọ̀ ní ọ̀ṣọ́ ìtọ́n wọ́n lọ́rọ̀ yìí wáyé nígbà tá a ṣe sáré fẹ́ máa ṣe kiri o wọ́n fẹ́ dárò yìí ò jíjẹ sẹ́gbà dẹ́bí ọlọ́run wàdí bàlà kò rí bí ẹ lọ́wọ́ irú bí ọ̀jẹ̀ sọ pé ọ̀lágbára ó sọ̀tẹ́ kọ́kẹ́ balẹ̀ láti òbí tá a dùn ní a tún máa tẹ̀síwájú gbà mí ká dàn fún ọ̀sán náà wà ní ọ̀sán ẹ̀jẹ̀ kìíní. ìyẹn ká béèrè béèrè. وعليكم السلام ورحمة الله وبركاته. نعم. ẹ̀rí ọ̀rọ̀ ọkọ̀ sùúrù yàrá mọ́sálà tó ti fi àwọn olùdìbò bàkẹ́rù fún mẹ́rin káàkiri méjì mọ́sálà àti tó fi fi ọ̀rọ̀ àwọn olùdìbò pọ̀ bẹ́ẹ̀ dáadáa ẹgbẹ́ kálukú lọ́dẹ̀ sí ní ọ̀kẹ́ tí wọ́n ti kéde o tí wọ́n gbẹ́sẹ̀ wallahu ta'ala a'la wa a'lam tí ẹ bá ti di kó ń gba pẹ́ láàyè kan ó bẹ́ẹ̀ tà kó sọ́ọ̀kù kan so tí wọ́n bá ti lò jíjọ́ mẹ́rin lọ òró ìjàmínà sílá káfí jáde kó lọ sílá ó yẹ pé ìmọ̀ akíkọ́ sórí yẹn mi ní ìmọ̀ máa darí ẹ̀ sí lásán
òun nígbà tí yẹn bá ń kéré àjò lọ́wọ́ torí kọ́ńtúrò ní àdìsọ́ pé ní gbèdéke àárín náà olùwọ́n tó wọ́n pé ó tó sùn mẹ́fà ṣùgbọ́n oríṣiríṣi àwáwí ni wọ́n wá wí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wò pé àgbèrè lọ́sọ̀rọ̀ ló fi dì bẹ́ẹ̀ lọ́wọ́ àìlà ọ̀rọ̀ sáà sọ lórí ẹ̀ àwọn bí sọ yìí pé àlejò náà máa gbàjọ́ mẹ́ta lẹ̀ lẹ́yìn rẹ̀ báyìí èlé ọ̀dàjọ́ mẹ́rin péré oríṣiríṣi ọ̀rọ̀ ṣùgbọ́n láti jáde kó lò sílá ibi tí ẹ bá fẹ́ lọ yẹn tó bá ti pẹ́ kọjá àdìjọ́ mẹ́rin wallahu ta'ala a'lam wa a'lam ọlọ́run lọ́mọ jù oyin sọ pé mo wí yẹn lọ́wọ́ ajé ìpapá ọ̀rọ̀ yẹn yẹn tọrọ bó tiẹ̀ bẹ́ẹ̀ torí tíra tó fẹ́ jáde ọ̀rọ̀ kọ́sùrù tó fẹ́ júlù fòrò àdé tó ń ka ọ̀rọ̀ àwọn àfáà tó sì fún àwọn àdé tìwá lórí ẹ̀ dáadáa tọrọ bó tiẹ̀ mo sì kó ti sí àwọn ẹni ìṣáájú wa lórí ẹ̀ tọrọ bó tiẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n láti jáde kó lò ìlàkùn yẹn ọ̀dà ẹ̀ tètè sùúrù kíákíá tí wọn bá ti gbọ́ gbèdéke ìgbà tí ó lò ń bì kan lápẹ̀rẹ̀ ọmọ tó lọ́wọ́ sukùl ní ìsìn ọdún márùn-ún náà máa lò lọ́wọ́ ó sì ní kó wọ́n tún lò dídí ọdún kẹgbàkọ báyìí kó tó padà sí sẹ́yìn tàbí wọ́n lò dídí sẹ́mẹ́sítà kẹ. wọ́n máa darẹ̀ láàmú ìgbà tí bá ń kéré àjò náà ní kó ti kọ́ sùn òtún wallahu ta'ala a'lam wa a'lam. náà wàá sọ àtúnlọ̀ wọ́n ká. ok tí mo ti kọ́ wọlé báyìí tí ìmọ̀ tí mo ti gbọ́ wọlé ọ̀dà tí ẹ̀ máa gbé ìjẹ́lẹ̀ abẹ́ ti gẹ̀ẹ́sì tó débi pé inú àpọ́nlé tó fẹ́ ká ti kú síra òun ni pé ìyọ̀gbọ̀rọ̀ gbé ìkẹ́lẹ̀ ṣùgbọ́n ti tọwọ́ yìí nìkẹ́ bọ̀ sí kó lè ṣùgbọ́n pé fọ́rẹ́ǹsì bẹ́ẹ̀ ni ìgbẹ́ gbogbo ti lágbára jù yóò tẹ̀ jọ bí pé ìyọ̀ ṣàpọ́nlé rẹ̀ tó lọ́wọ́ yìí pé yẹn gbọ́ wọlé gbà tí yẹn ń ká lọ́wọ́ abẹ́ ti gẹ̀ẹ́sì ìyẹn yàtọ̀ ṣùgbọ́n pé yàrá gbé gbọ̀nsẹ̀ báyìí ọjà àbí wọ́n ní ọ̀kẹ́ náà ọ̀fà ó gbé tíra láì wọ́n wá gbé ìgò tàdá ẹ̀ gbé ìgò tàdá àti fi kọ̀kẹ́ rẹ̀ wọ́n wá gbélé báyìí. wọ́n náà fà kẹ́ wá sọ èdè àwọn pátí àná wọ́n ní fàrìdíyàbì àwọn sọ pé àwọn ọ̀bọ̀ tó wà rẹ̀ báyà wọ́n ti sọ fún mi pé kó bẹ̀ ó kẹ́ pé kò dà nínú ẹ̀kọ́ ní ẹ̀gbọ́n náà ní pẹ̀lú tíra kò ní pé kí ẹ bá gbé kalẹ̀ tí àdàkùnrin yọ wà lókè ìfi kí ọ wà ní kéde o yọ wà lábẹ́ rẹ̀ náà. Lẹ́yìn ló fi dáa kí yẹn lẹ́kọ̀ọ́. Bí ẹ bá gbọ́ àkídà yìí, àbọ̀gbọ́ súnlẹ̀ yìí, ọgbẹ́ kọ́. Torí ìgbọ́ súnlẹ̀ yìí, ìgbọ́ àkídà yìí, ọ̀sán pé kí yẹn tẹ ojú àgbà mọ́lẹ̀. Ọjọ́ orí fẹ́ o, gbogbo ìgbà tó bá ń sọ fún gbogbo àwọn adájẹ́ ọ̀dọ́. Ọjọ́ orí wà dáadáa, ṣùgbọ́n lọ́sà kọ́lé rẹ̀. Ẹ̀kọ́ wà lọ hadithi Abi Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu. Ó ní inna min ijlalillahi subhanahu wa ta'ala. Nínú ìbàbàrà ọlọ́run òun ni kéèyàn máa sàkólé gbogbo ẹni tó bá ti léwu ìṣẹ́gbé yẹn tó sísún náà bá kó wájọ tí àfihàn kó wájọ ọ̀sán wá ti di rọ èyí pé àwọn ìgbé gbogbo abákẹ́lẹ́ àti ọjọ́ lónìí àjàgbàjọra wa lọ abẹ́ ti gẹ̀ẹ́sì tọkọ́dà kéèyàn sì máa wájẹ bí ẹ̀ bá ti di kójú yẹn lọ kẹ́ni yẹn máa pọ̀ yàtọ̀ pé yẹn ń sàkólé fún nínú súnà lọ́wọ́ ọ̀rọ̀ tó di bẹ́ẹ̀ ní ìgbọ́rọ̀ kalẹ̀ ní ìfẹ́niyẹn sọ̀rọ̀ irúfẹ́ ẹni bí ìṣẹ̀ntọ́ máa bá sọ̀rọ̀ máa gbà báyìí àwọn àga àtàrí ọ̀kẹ́ àwọn fúnkiri ọmọlájà yìí ní mọ́kẹ́ àgùnbí gbogbo kíní àríkí bẹ́ẹ̀ àdìgírí o yóò sọ̀rọ̀ àfún dáadáa tó yóò sì jẹ́ kí o ní ìyàbá fẹ́ sọ fẹ́ sójú yẹn lọ́kọ̀ gbọ́ nígbà ọmọ yìí kẹ́ máa ń bu sáré wa wọ́n máa ń sàkóyè wa òsìkú lẹ́fẹ̀ẹ́ o òsìlọ́ba lẹ́fẹ̀ẹ́ o ṣùgbọ́n orí inú ọ̀rọ̀ orí inú sí ọjọ́ orí bẹ́ẹ̀ ọmọ ọmọ ti bẹ́ẹ̀ gbogbo ìgbàlódé máa ń sọ fún wa ẹlòmíì ni ìyá ọ̀sọ̀ pé torí pé alùsùn nà ládé o kò ní bọ́lé òsìlọ́ba lẹ́fẹ̀ẹ́ o ẹ̀kẹ́ alùsùn ẹjọ́ gbogbo wa lọ́kẹ́ bá ṣe bó ṣe wù ìyá ọ̀dà ọ̀kọ́lọ́ bó ṣe. Ewo ọ̀zẹ́rù á lè fi ládàá ju ẹ jẹ́ ká pè ní ẹni ọlọ́run ìyẹn dáadáa ìyẹn dáadáa ni ẹni rẹ wọ́n á ẹrú ọlọ́run kẹrin á yà pé. Bẹ́ẹ̀ni wọ́n ṣá Allah la quwwata illa billah. Ṣùgbọ́n wáyé pé ìyẹn lórí tó fáì ọkùnrin ní òun kọ́ bẹ́ẹ̀rẹ́ ni tó dáa bí rẹ̀.
ojú rẹ̀ òfin máa ń ṣe ní sùtà wọ́n sọ pé barakallahu fíkà ọ̀rọ̀kọ́dé rẹ̀ ọ̀sọ̀rọ̀ ọ̀dẹ gbogbo tó dà ojú rẹ̀ bá làpàlà rẹ̀ inú lè kí mọ́lẹ̀ ọ̀ tí ò ní fẹ́ẹ́ ti gbádùn ẹ̀ ń sì gbé mọ́ ọdún kíákíá. Ok, wọ́n ní bó ṣe wà ní ìrù ọ̀rẹ́ yẹn. Bí ta bá ti parí ìrù ọ̀rẹ́ yẹn, á ṣe àṣẹ̀kúnra àwọn àṣẹ̀kúnra. Bí ta bá ti lé fílà sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àmì ìrìnkẹ́dé ti bá jẹ ọ́. Tó yẹ lè ṣe àṣìkáwò bí tí ò ní jẹ́ ìdí yẹn ti ní ìrù ọ̀rẹ́ yẹn. Ẹ lè kírun bẹ́ẹ̀ o. Ilé tí wọ́n gbó sàtì ṣùgbọ́n wọn ọkọ̀ òrìṣà yẹn mọ́ sí yẹn lè kírun bẹ́ẹ̀ yọ lè kírun bẹ́ẹ̀ náà. Èèyàn lè kírun bẹ́ẹ̀ o àárín ọ̀dẹ tí wọ́n ṣe òkú sí èèyàn lè kírun bẹ́ẹ̀ náà. Ẹgbẹ́ béèrè ńlá tí wọ́n béèrè yìí o wọ́n ní sí ẹ̀rọ ọmọ bí obìnrin tí a lè kọ́ lẹ̀ torí ẹ̀ a lè kọ́ lẹ̀ o ọlọ́run ní máa ń sọ bọ̀ o ẹ wò pé ìyàwó ayé sọ̀rọ̀ jẹ lọ́sàlá wọn ò bímọ àdúgbò sálọ ọ̀sẹ̀ kọ̀ wọlé sálẹ̀ yóò wá fi tẹ̀jọ́ bídíà ni o kéèyàn kò bèrè lẹ̀ torí pé kò bímọ wọ́n máa fẹ́ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bọ́lá ń ṣe kádàrà tiẹ̀ nìyẹn tó wà láyà rẹ̀ torí pé kì í bímọ ó sì fẹ́ bí òbí ní oṣù bímọ èyí náà ti fara wò lé tó àkọọ́lẹ̀ ni èyí ó ti sọ̀rọ̀ ẹ̀rí tẹ́rí problem dání láwùjọ wa ni pé gbogbo ẹ̀rọ ọmọ bí yẹ́yẹ́ obìnrin là máa ń sin ìbọn lọ́rùn ọkùnrin yóò sì máa lù. ẹ̀ẹ́dì kẹ́ẹ̀dì èyí bí èèyàn kẹ́wò yìí pé sọ̀rọ̀ ọmọ bí ìyàwó rẹ ní yóò tún fẹ́ bí ilé òbí ní ọ̀dẹ̀ sí ní ọmọ bí ó pọ́ sí kù dáadáa sábà bí yẹn wá lè tẹ́lẹ̀. èyí pé tóbi yẹn bá ń kírun rẹ̀ kí àti bímọ tó bá lọ fẹ́ lómi tó súnmọ́. ẹ dákun àwọn táwọn àdé àyíká káàkiri à ń pariwo àti wa lọ́wọ́. tó o súnmọ́ ọ̀rọ̀ mọ̀ mi láàyè ni ìyẹn máa ń tẹ̀lé dáadáa pẹ̀lú sábà bí yẹn wọ́n lè ṣe ìjà yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mi ò gbádùn ṣùgbọ́n lọ́dọ̀ wa obìnrin lọ́gbà jùmọ̀ kàmáde ooru ló ń ṣe kíní kan òòró kan ní ìgbà kan ní ṣe àtàmàwí oríṣiríṣi lẹ́yìn tó bá dẹ̀ ṣe ìjà yẹn pẹ̀lú àánú ọlọ́run yóò ti ní máa ń tẹ̀lé bẹ́ẹ̀ dáadáa pàpà jùlọ àwọn dókítà tó bá jẹ́ dókítà kìíní wọ́n fi díẹ̀ múlẹ̀ lórí ni wọ́n wá ń rẹ́ sọ́kùnrin ní ìfẹ́ wa báyọ̀ ní kíní ṣe mí kékeré ṣe mí ẹjí bẹ́ẹ̀ pìpìpì kẹ́rí mi wà láì fẹ́ wà á dẹ̀ yọ lẹ́nu ìjọ ni wọ́n lè kí wọ́n wá sí ìbọn wọn lára báyìí wọ́n dẹ̀ bàbá yìí ni ògbádùn obìnrin lè padà tó bá ṣe ìjà yìí tó sún lọ́mọ́ lọ́wọ́ bá lè gbọ́dọ̀ gbà.